الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Ogun awọ́rò ìtajà tó dájú. Ogun awọ́rò ìtajà tó dájú. Aṣínà awọ́rò ìtajà gbogbo nǹkan tó bá wù kó máa tà. Wọ́n bòkúta lú ni ò kí ń tà, ó ń ta mọ́tò, ó ń ta ẹ́ńjìnì, ó ń ta mẹ́sìnì. Bá mi gẹ́ẹ̀tì ewé kárọ́fímọ́là tá a mọ̀ sí ọ̀mísìmísì gogoro. Ewé kárọ́fímọ́là tá a mọ̀ sí ọ̀mísìmísì gogoro yìí wá bá mi gún pẹ̀lú kàjíìjì dúdú, kàjíìjì pupa pẹ̀lú tùràrí àlùbáríkà. Òun dàbí álọ̀mù báyìí, wọ́n bá sọ pé fẹ́ ra tùràrí àlùbáríkà kì í ṣe olómi. Èyí tó dàbí álọ̀mù báyìí, tùràrí àlùbáríkà, kàjíìjì dúdú, kàjíìjì pupa pẹ̀lú ewé kárọ́fímọ́là tá a mọ̀ sí ọ̀mísìmísì gogoro yìí. Ẹ wá gún pọ̀, wá ní kán bá ẹ kọ Súrátù Nasr, Ìsájà 313, wọ́n bá ẹ họ Yá Latif 129. Wàá wá fọ̀, tó bá wẹ̀ o lè fomi àgbọ̀ fún ọ, tó bá dẹ̀ wẹ̀ o lè lo ordinary omi, wàá mix ẹ̀ papọ̀, wàá pò mọ́ṣẹ́, tó bá ní tùràrí olóòórùn tó bá wù ẹ́ mix ẹ̀ pẹ̀lú ẹ̀, máa fi wẹ̀ bí sínú láì tààlà, síwájú máa fi wẹ̀ kó tún máa fi fọwọ́ wọ́n ibi tó ti ń tajà, síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkọ́ tó bá lágbára kó fi sákàtì àwọn ọmọ aláìní àti fọlọ́ síwájú ẹ̀sìn. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254, account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa, ẹ fi ajá àti òmùra ẹ fi ta wá lọ́rẹ, ẹ dẹ̀jọ́ kẹ́ bá wa dá sí ètò mọ́ṣáláṣí. Ọlọ́run bá ní ẹni tó bá kọ́ mọ́ṣáláṣí àbí tó dá sí ọ̀rọ̀ mọ́ṣáláṣí ilé Ọlọ́run, òun Ọlọ́run bá máa kọ́ ilé fún ní àlìjánná. Ẹ bá wa dá sí ètò mọ́ṣáláṣí. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ̀tì àwọn ọmọ aláìní, tẹ́ ń sọ̀pọ̀tì ètò ẹ̀sìn, à ń rọ́wọ́ yín, àdúrà yín àgbà ẹ̀ ní wálé láéláé, ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ, ẹ máa bẹ́nu kẹ́ Ọlọ́run bá títí láéláé. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wá original virgin olive oil tá a mọ̀ sí seitun àti black seed oil tí India pè ní kalonji oil tí lábáwá jẹ́ abatu sauda, à ń ta ẹ kọ́ńtàtì wa fún èyíkéyìí nínú virgin olive oil àti black seed oil. Gbogbo ẹni tó yẹ pé ó ní diabetics, a ní àwọn ètò tá à ń ṣe fẹ́ni tó ní diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀. Ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀, aláwọn package tá à ń ṣe fún àwọn ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin wọn tó rọ́tọ̀ lárúbùsà, ọ̀tọ̀ ní ìdákọ́lẹ̀, ọ̀tọ̀ ní pé àwọn iṣan èèyàn ti ń weak, ó ní weak erection, so ọ̀tọ̀ ní tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn tí wọ́n lò ní vword, aláwọn package fún bí sínú láì tààlà, aláwọn customer káàkiri across the globe. So ẹni tó dẹ̀ obìnrin tó ń wojú Ọlọ́run ọba fún ọmọ, ètò ọmọ ó ní the guidance, ẹ WhatsApp wa. Bẹ́ẹ̀ ni aláwọn package tá a máa ṣe fẹ́ni tó ń wojú Ọlọ́run ọba fọmọ, èké sọmúroro ló ń dá láàmú ni, hormonal imbalance ni, ó ní fibroid ni, ó ní ẹ̀dá ń dá láàmú ni, wọ́n gbé nǹkan sínú womb ẹ̀, wọ́n gbé nǹkan sínú uterus ẹ̀, a ní package tá à ń ṣe fẹ́ni tó ń wojú Ọlọ́run bá fọmọ. Tẹ́ dúpẹ́ fọlọ́run, má dàgbàyàn ìbẹ̀jú lẹ́kí láwà. Adẹ̀ láwọn special powder tó yẹ pé tó bá ń lò ó máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́. Àwọn powder yìí kì í ṣẹ̀bẹ̀ àgbà, kì í ṣẹ̀yọ́nú ayé, kì í ṣèmùlẹ̀ àgbà o. Halal powder ni tó jẹ́ pé tó bá ń lò ó máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́, ò bẹ́ anybody. Ẹni tó bá ń bẹ lọ́hùn kì í bẹ èèyàn. Ẹ wo àwọn product wa all in one ní, ikú nìkan ni kò lè wo, prevention ni, treatment ni, cure ni. Bẹ́ẹ̀ náà la ní àwọn miracle leaves wa náà ó wà effective, wọ́n ti tàyàn lọ́fà, wọ́n ti fún láfúnjẹ lójú oorun àti lójú ayé, kò wá òkè ẹsẹ̀ ẹwú ikùn ẹwú. Ẹ gẹ́ẹ̀tì miracle leaves wa, ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. lẹ́ẹ̀kan sí ẹ kọlù wa àbíkẹ́ WhatsApp wa lórí Nigeria number wa yìí +234 810 913 1425. àwọn product wa ní ló dẹ̀ wà halal, ló gba aláàbò kọjá, ó wà scientific approved bí sínú láì tààlà. Ẹ contact wa lórí èké nínú ìpèníjà, ayé ń dáyàn láàmú ni, àlìjọ̀nú ń dá láàmú ni, whatever nǹkan tó bá wù kó jẹ́ ìpèníjà fún, ẹ contact wa. A wà ní Mádàgbáyùn Ìbẹ̀jú Lẹ́kí after ẹlẹ́kọ̀ọ́, a wà ní Mádàgbáyùn Ìbẹ̀jú Lẹ́kí, ibẹ̀ la ti ń ṣe kíni. Gbogbo ẹni tẹ̀dẹ̀ ṣe tábàtẹ̀rù ta fi wá sí Nàìjíríà, tẹ̀ní ká gbé company wa wá sí Nàìjíríà, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ogun tó ti ṣẹ́ nínú ìgbésí ayé yín tínú yín fi dùn, tẹ́ fi ní pé ẹ máa ṣe nǹkan báyìí fún wa, tẹ́ẹ̀dẹ̀ má déhùn yín ṣe, ogun náà ò ní padà gbérí mọ́ bí sínú láì tààlà. Ẹ máa bẹ nínú kẹ́ Ọlọ́run ni, bí akila ila illallah sayyidina Muhammad Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Inna li izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Àdúrà wa gbà, àárẹ̀ bá ti ṣe, àárọ̀ náà gbégbà. Agara ayé ò ní dá yín o, páńpẹ́ ayé ò ní mú yín, ẹ̀gún ayé ò ní mú yín, ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀. Ẹ máa bẹ nínú kẹ́ Ọlọ́run ọba títí láéláé ni, bí akila ila illallah sayyidina Muhammad Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Gbogbo ìwọ tí ara bá ń ta, ogun ara títa asọ́lànà, a dẹ̀ ti ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́. Kódà ẹni tára bá ń ta, iṣẹ́ program yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀. Kìkì ewé, a máa mẹ́wé yẹn wá, ewé ètìpọ́nlá, àwọn kan máa ń pè ní ewé ẹ̀rìn pọ́nọlá, àwọn kan máa ń pè ní ewé ètìpọ́nlá.
so tó máa pè ní ewé ìtìpọ́nlá àbífà gbùrù so ewé yẹn tó o bá gun lọ́ṣẹ lẹ́ni tára ń ta tó pò mọ́ṣẹ tó fi ń wẹ̀ ẹni tára ń ta tó ṣe ewé ìtìpọ́nlá lágbo òun nìkan tó máa fi wẹ̀ tára ń ta tẹ́sẹ̀ ń ta tó ń gbóná kí níyẹn kọ́mọ̀ àwọn èèyàn ń rìpọ́tù ẹ̀ so gbogbo nǹkan tá a dẹ̀ ń kọ́ yìí kò sí ìta lè ṣe ń bẹ̀ ní ọ́fíìsì Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department kò sí ìta lè ṣe ń bẹ̀ tó o bá lè ṣe kọ́ńtàtì wa àwọn ohun fìyàn ṣe fáàrí o torí látúzà kú àǹfúsàkùn wà álámù bímọ ní ntakọ̀ á jẹ́ nǹkan kan náà ọlọ́run ọba ní nǹkan so èrò tó dẹ̀ ń ṣe nǹkan tá à ń ṣe yìí wọ́n pọ̀ lọ́nláìn kẹ́yìn wá ṣúùzì wa ká tó a máa fi ń ṣe fáàrí àwọn ń ṣe fáàrí so a máa attend tá a bá busy gan we will later come back to you and respond to your message or your call bí sínú láì tààlà tọ́rọ́ ọlọ́run ọba ló ń control ayé so kí ni gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe yìí náà kó máa jẹ́ sádàkọ̀ ni àwọn ọ̀dẹ̀ ní fìtọ̀fọ̀gbẹ́ ẹ ti rí ẹ̀rí pé oríṣiríṣi búùkù là ń gbé jáde so kì í ṣe pé bóyá kan ń kọ́yàn ní fọ́júrì fọ́júrì ó ti o iṣẹ́ tí wọ́n bí wa sínú ẹ̀ ni a máa sọ gbogbo ìgbà ọmọ Ìlọrin lèmi iṣẹ́ tí bàbá mi ń ṣe ni so kì í ṣe pé a fò sínú ẹ̀ wọ́n bí wa sínú ẹ̀ báyìí ta lajú sínú ẹ̀ ni so mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà kí n tó travel bẹ́ẹ̀ ni mo kọ́ káàkiri Nàìjíríà mo kọ́ káàkiri Áfíríkà wa létí tí Kútọ́nù ní gbogbo ẹ̀ so Togo akọ káàkiri gbogbo bẹ̀ ká tó wá lọ sí Asia country so akọ ní China láti gba doctor India láti gbẹ ni wọ́n ti fún wa professor ní ojú ọ̀nà apps and spiritual ni mò ń sọ ó ti yẹ yìí sí so ojú ọ̀nà yẹn láti gba doctor ní India wọ́n fún wa professor ńbẹ̀ àgbà doctor ní China so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tá à ń sọ yà fi ṣe yanràn mo ti sọ síwájú látúnṣàkú àǹfọ́sàkùn wà álámù bímọ ní ìtakọ̀ so ọlọ́run gbàdúrà wa so gbogbo ẹni tó nípe ní níjà ìpò ń forí kókun aláǹtakùn ó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ìbálòpọ̀ ojú oorun kó gbìyànjú kó bá mi wá igi ńlá yẹn ni wọ́n ń pè ní èpo àsórín kíní yẹn náà kọ́mọ ẹ rí i pé mo máa ń tírìtì tọ́pìkì ẹni tó ń forí kókun aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun ó ti yẹ yín sìn ẹ rí i pé kíní yẹn ó kọ́mọ gan òun ni mo fi máa ń rìpítì àwọn èèyàn máa ń complain ẹ̀ so kó bá mi wá èpo àsórín igi ńlá òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun kó bá mi wá igi ńlá àtèpo àsórín bí sínú láì tààlà gbogbo oúnjẹ lójú oorun ó ní ìbálòpọ̀ ojú oorun yẹn mo ti sọ fún yín several times kì í jẹ́ kí èèyàn tẹ́gbẹ́ ni o ẹni tó bá ní ìbálòpọ̀ lójú oorun tó ń jẹun lójú oorun tó ń forí kókun aláǹtakùn àwọn kan wọ̀nyí kì í jẹ́ kí èèyàn tú ẹgbẹ́ ó máa ń fa ìfàsẹ́yìn mo dẹ̀ ti ṣe lecture lórí ẹ̀ wide one so ẹ gẹ́ẹ̀tì igi ńlá ta mọ̀ sípò àsórín ẹ ṣe ẹ̀ prógrámù yìí káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ bí sínú láì tààlà epo àsórín tó bá wà yẹn wàá wà pẹ̀lú epo ọ̀bọ̀ ó di méjì wàá bá mi wá àrígi ṣẹ́gi ẹ mọ̀ ó ti di mẹ́ta wàá wá igi ńlá báyìí wàá wá epo ọ̀bọ̀ báyìí wàá wá àrígi ṣẹ́gi wàá fi lé báyìí ṣẹ́gi ó ti di mẹ́tẹ̀ẹ̀ta wàá wá di mẹ́tẹ̀ẹ̀ta mú báyìí gbogbo ibi tí jàǹkárìwọ̀ bá wà ló máa fi kíní yẹn kó jàǹkárìwọ̀ yẹn ni wàá fi dé káì okùn aláǹtakùn kò lè dígí kò lè di òkúta kò lè di ewé papọ̀ àmọ́ ó lè di èèyàn tó yẹ pé èèyàn ò ní bọ́nú ẹ̀ mọ́ tayétayé títí láéláé kọ́lọ̀ ń ṣọ́ wa lọ́wọ́ àwọn ẹni bí yẹpẹrẹ ni ẹni tó ń forí kókun aláǹtakùn yẹpẹrẹ burúkú ni tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń jẹun ojú oorun ẹ ṣe prógrámù yìí kí ni ń da àwọn èèyàn láàmú ó dẹ̀ máa ń já oògùn ẹlòmíì ti ṣe wàhálà lórí ẹ̀ títí ó máa ń já oògùn o lóòótọ́ topic ta kọ síbẹ̀ yẹn láàárọ̀ ẹni awọ́rò ìtajà adẹ̀ ti kọ yín síwájú mo ti kọ yẹn síwájú mo ní kọ ẹ̀kọ́ ìsájà kan bá yín hàn 313
Ya Latif 129 ẹ gẹ́ẹ̀tì ewé kárúfí mọ́là tá a mọ̀ sí ọ̀mísìmísì gogoro ewé kárúfí mọ́là ni tá a mọ̀ sí ọ̀mísìmísì gogoro mo ní kẹ́ ẹ gún pẹ̀lú kàjíìjì dúdú kàjíìjì pupa pẹ̀lú tùràrí àlùbáríkà tẹ́ bá ti gún papọ̀ ẹ fọ ọ̀ǹtún yẹn ẹ pò pẹ̀lú ọṣẹ ẹ da tùràrí tó bá wù yín sí tó bá wù yín ẹ lè fomi àgbọn fọ ọ̀ǹtún yẹn kò sí láì fi ń bẹ́ẹ̀ so ẹ fi pò wọ́n ẹ máa fi wé àbí kẹ́ máa fi fọ wọ́n wọ́ ibi tẹ́ ti ń ta ọjà ó ń ta mọ́tò ni ó ń ta wọ̀ tẹ́ bàbá òkú máa ta kódà pé wọ́n ti bu ògùn síbi kíní ẹ̀ ìsájà là ń sọ ayé àlùkùránì là ń sọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ so ẹni tó forí kókan alátakò tẹ́ bá ti bá mi wá èpo àsórí igi ńlá tẹ́ẹ̀dẹ̀ gẹ́ẹ̀tì èpo ọ̀bọ̀ ẹ fi méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí ẹ wá gẹ́ẹ̀tì àrígiṣẹ́gi ẹ fi lé báyìí ó ti yé yín sí ẹ wá lọ máa fi kó jàǹkárì wọ̀ níbi tẹ́ bá ti rí pé jàǹkárì wọ̀ wà ẹ fi kó jàǹkárì wọ̀ pé jàǹkárì wọ̀ yẹn ó máa ráàpù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn la ilaha illallah Ọlọ́run tóbi ẹ wá bá mi jó tẹ́ bá ti jó ẹ pín sí ọ̀nà méjì fi ìdá kan po ọṣẹ da ìdá kejì sínú virgin olive oil tí mo lá ń ta yìí tó bá fẹ́ ṣe fúnra ara ẹ tó bá fẹ́ kábàá ẹ ṣe ṣáàbáwá ara virgin olive oil seitun àwa mùsùlùmí la ní seitun suratu tin wà tíìnì wá seitun àwa mùsùlùmí la ní bó tẹ̀ jẹ́ pé area original one area Rome ló ti máa rí area Rome l'original ti sábà máa ń wá original wà ní everywhere o má ṣì mí gbọ́ o virgin olive oil ibi tó pọ̀ sí jù Rome ló pọ̀ sí jù nǹkan tí mo ń sọ nìyẹn o there are some Arab country tó jẹ́ Africa wà ń bí náà tí wọ́n máa ń gbé wá Tunisia so virgin olive oil ó máa ń wá láti ibẹ̀ náà àtàwọn ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ so tó bá ti jó kíní ẹ̀ pín sí méjì ìdá kan kó pò ó lọ́ṣẹ kó o gbé sẹ́gbẹ́ kan wá da ìdá kejì tó kù dá sínú virgin olive oil tí mo sọ pé àwọn mùsùlùmí la ní seitun tó bá ti dá sínú virgin olive oil ṣéèkì ẹ̀ pọ̀ so tó bá ti fi ọṣẹ yẹn wẹ̀ wàá máa fẹ́ lè para níwọ̀nba lálẹ́ ó dẹ̀ lè ṣe kí ni o lè bù díẹ̀ sínú ṣíbí ń bẹ̀ kó tún mú bí sínú láìta aláwọn forí kókó alátakò ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun yẹn àtàwọn àlákàlà burúkú á dohùn gbàgbé nínú ìgbésí ayé ẹ o èmi ò tán ẹ o go and try it ẹ dẹ̀ gbìyànjú ẹ máa dá sàkáǹtì àwọn ọmọ aláìní ẹ dá sí thomas gidi tá ń ṣe ẹ fi ajé àti umura ẹ fi tawá lọ́rẹ ní organisation wa àdúrà yá gbà ẹ kẹ́ mọ̀ pé nínú àìráyè náà làwa náà ti ń wá àyè wá sí online láti wá ṣe kíni kẹ́yìn olólùfẹ́ wa jàǹfààní èyí tá a dẹ̀ tún ṣe iná àwọn kan ti rà á lọ́wọ́ wa bó tẹ̀ jẹ́ pá broad la ti ń ṣe àwọn prógráàmù yìí tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ àwọn kan lọ́lọ́run gba owó wa fún wọn lálàáfíà wọ́n dẹ̀ ní pé ẹ máa bọ̀ wálé kò sí problem wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe fún wa a fi àsìkò a fi bẹ̀ Ọlọ́run ọba fún wọn má jẹ́ kí wọ́n rógun àìsàn mọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò wá iná ẹ̀ ní rógun àìsàn tọmọtọmọ ẹ̀ ní rí ìjákulẹ̀ wọ́lá nǹkan tọ́lọ́run bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́lá ọ̀rọ̀ Ọlọ́run tá ti kà láàárọ̀ yìí wọ́lá orúkọ Ọlọ́run tá ti dá ní ìdájì yìí gbogbo ojú tó ń wò mí gbogbo olólùfẹ́ mi yányányányányán ẹ̀ ní mọ́sàárẹ̀ ọmọ ẹ̀ ní ráre ẹ̀ ní ṣubú dànù ìmọ̀ràn tá ò ní ṣẹlẹ̀ yín lórí bí sínú láì tààlà gbogbo mo ṣe ń ṣàdúrà fún yín kó máa rí bẹ́ẹ̀ fẹ́mi náà tọmọtọmọ torí mo mọ̀ pàdúrà tẹ́mi ń ṣe ó ń gbà tó bá ti gbára lọ́lọ́run tí Ọlọ́run wà kọ́ làrọ̀ búkun ìdí ú ní astajibu lakum Ọlọ́run lọ́ọ́ bá làwa gbára lé adé ń gbìyànjú láti máa ṣe ìwọ̀nba nǹkan tó ń pa wá láṣẹ ká máa ṣe àkọjá ẹnu àlá Ọlọ́run àkọjá tànábì àdẹ̀ṣègbéraga toró ti sọ pé kí ni o wàkọ́lá rọ̀bùkún ìdíwú ní astajibu lakum àwa ò sí nínú àwọn tó yẹ kí ni o allazina yastakbiruna hanil ibada káà máa sọ pé ajẹ́ bákan ajẹ́ kìíní kan àwọn èèyàn lọ́lọ́run sọ pé àdúrà àwọn ò ní gbà o yastakbiruna hanil ibada sayadkhuluna jahannama dakhir wọ́n máa wọnú jahannama ni torí pé wọ́n ń ṣègbéraga wọ́n ń ṣe mótómótó wọ́n ń fi ara wọn dọ́gba Ọlọ́run ṣọ́nà ò wá jìn àmọ́ asọ́ra wa kalẹ̀ ẹ̀wù gbéraga má wọ́wọ́ wa Ọlọ́run àfi abẹ́ ni má jẹ́ ká go astray àrí balhamu ibnu bahur àrí bó ṣe àáfà nínú àwọn Israeli àáfà kan tọ́lọ́run yọ ní táìmù ànábì Musa ní Israeli Ọlọ́run dẹ̀ fún ní mímọ̀ ó fún láṣẹ ó fún gbogbo nǹkan àmọ́ fansalaha miniha so wakọ́lá mínàlì gahun ó padà go astray ni ó padà ń gbó bí ajá ni a ó tẹ̀tì rí kí ó yẹ́lẹ́ as
ẹ ti understand yín sìn ó ń pant bí ajá ni ó ń gbó ni so gbogbo nǹkan tọ́lọ́run bá fún ẹ fi ṣe àwọn èèyàn láàánú fi ṣe àwọn èèyàn lóore má dọwọ́ bò ó àwọn tó mọ̀ nípa oògùn ìbílẹ̀ wọ́n máa ní afògùn sínú kú kì í rẹ́ni júbà ẹ̀ gbogbo tá ń kọ́ yín nísìn tá a bá sí láyé mọ́ sí tẹ́ bá ń lò ládàá kan ló máa jẹ́ fún wa ìzámọ́ tabùnà Adam nkọ́ta aníhun amaluhu ilami salasin tẹ́lẹ̀ bá ti kú wọn máa pa fáìlì ẹ̀ dé ni nǹkan mẹ́ta ni ó mọ̀ wọ fáìlì ẹ̀ bí àwọn ọmọ tó bí ọmọ rẹ̀ wọ́n ṣàdúrà fún bóyá ó ní kànga bóyá ó ní igi fúrúùtù tó gbìn ó ní kọ̀ọ̀kan tó ṣà ń ṣe àdúgbò tó ń ṣe ayé láǹfààní àbókọ́yàn lẹ́kọ̀ọ́ kéwú àbókọ́yàn lẹ́kọ̀ọ́ iṣẹ́ kíkọ́ àbókọ́yàn níwèé bí àwọn tíṣà bí àwọn mahalim àbókọ́yàn nírú nǹkan tá ń kọ yìí tó jẹ́ oògùn ìwòsàn tó lè ṣàwọn èèyàn lórí ẹlòmíì ti dààmú èmi ò dẹ̀ ní kọ́ yín ní nǹkan tí ò sí kí ni mo fẹ́ jẹ ni ó ti pọ̀ jù mí lè jẹ́ ìwọ̀nba tí wọ́n bá tún rántí bẹ́ẹ̀ náà ká máa kọ́ àwọn èèyàn kẹ́ máa jàǹfààní ẹ̀ òye òde ní pé kẹ́ má pè wá fún pé ẹ need assistance spiritual ká má ṣe fún yín kódà èmi ìtàbá kọ yín tẹ̀ bá lè ṣe contact wa so ẹni tó ń forí kókó aláǹtakùn nǹkan mẹ́ta yẹn ni wàá lọ wá o àbí tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun nǹkan mẹ́ta yẹn ni wàá lọ wá èpo àsórín ẹ̀ṣẹ́ program yín kí ni yẹn ti kódà especially àwọn obìnrin wọ́n ti fi lu obìnrin mí ní jìbìtì ara lórí pé ń forí kókó aláǹtakùn jẹun lójú oorun oníbàálòpọ̀ ojú oorun gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń gbàyàn lẹ̀ látòrí àáfà látòrí babaláwo látòrí wòlíì gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbàyàn lẹ̀ tẹ́ máa wá ń fi àwọn èèyàn sí condition ẹ bẹ̀rù Ọlọ́run o àwọn ìyàwó níyàwó ẹ bẹ̀rù Ọlọ́run o tẹ́lẹ̀ fẹ́ ràn wọ́n lọ́wọ́ torí pé wọ́n sunkún wá bá yín pé kẹ́ ṣàánú àwọn tẹ́wàá máa fẹ́ máa tún máa bá wọn lájọṣepọ̀ lẹ́ni tó lọ́kọ ńlé ègún lẹ́ńjẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run mo kàn yà síbẹ̀ yẹn ni so gbogbo wọn tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ń ti gbogbo ẹ̀ ń dàrú mo ti sọ pé ìjákulẹ̀ ló ń fà gẹ́ẹ̀tì èpo àsórí igi ńlá lọ́dọ̀ àwọn eléwé ọmọ gẹ́ẹ̀tì èpo ọ̀bọ̀ gẹ́ẹ̀tì àrígiṣẹ́gi di mẹ́tẹ̀ẹ̀ta mú báyìí fi kó jàǹkárí wọ̀ ó pọ̀ dáadáa ó fi kó jàǹkárí wọ̀ dẹ̀bọ́ọ̀nù ẹ̀ kó jó tó bá ti jó pin sí méjì kò dá kan mọ́ṣẹ́ ìdá kejì kó dá sínú virgin olive oil seit tá a máa ń pè ní seitun seit ẹ̀ dá sínú ẹ̀ ẹ̀ ṣéèkì ẹ̀ pọ̀ tó bá ti fọṣẹ yẹn wẹ̀ máa fi seitun yẹn para ó lè tún lè máa mú síbí kọ̀ọ̀kan nínú ẹ̀ bí sínú láì tààlà ogun àǹforíkókó aláǹtakùn adùn gbàgbé kí kíní yẹn kí táìmù ẹ̀mí fẹ́ kó máa pọ̀ so kẹ́ ẹ̀ lè máa ráyè ṣe ẹ̀ káwọn èèyàn náà lè máa ráyè wò wọ́n lè máa jẹ àǹfààní ẹ̀ ìwọ tó bá dẹ̀ ní interest nínú nǹkan tá à ń ṣe yìí ẹ ṣe program ẹ lè type tó bá ní béèrè ẹ lè type àbí kẹ́ pè wá wọlé lórí nọ́mbà tó wà ń bẹ̀ yẹn àwa máa dá yín lóhùn kò sí nǹkan tí a mú wáyé kò dẹ̀ sí nǹkan tí a máa mú lọ bí sínú láì tààlà so ẹni tó bá ní béèrè àbí tó fẹ́ ká tó kọ́ wọn ní kankan láàárọ̀ yìí ẹ type àbí kẹ́ WhatsApp wa àbí kẹ́ pè wá wọlé nísinsìnyí pé ẹ ní ìdí nǹkan báyìí a máa attend sí yín a máa dá yín lóhùn bó ṣe jẹ́ nìyẹn. ẹni tó bá ní ọgbẹ́ inú tó ní ọ́sà ẹ ṣe prógrámù yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ pé kí n kọ yín lẹ́ẹ̀kan sí ẹni tó bá ní ọ́sà ọgbẹ́ inú ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì èpo igi kaṣú àti èpo igi guava àti èpo igi obì ẹ kì í lágbo pẹ̀lú omi ordinary omi ẹ rọra máa mú ẹni tó ní ọgbẹ́ inú ọ̀sà èyíkéyìí gẹ́ẹ̀tì èpo igi kaṣú tá a máa ń jẹ yẹn ẹ gẹ́ẹ̀tì èpo ara ẹ̀ ẹ gẹ́ẹ̀tì èpo igi guava ẹ gẹ́ẹ̀tì èpo igi obì ẹ kì í lágbo pẹ̀lú omi ordinary water ẹ rọra máa yọ ọmu láàárọ̀ kọ́pù kan láàárọ̀ ẹ lè mú kọ́pù kan lálẹ́ bí sínú láì tààlà ọgbẹ́ inú yẹn máa dohùn gbàgbé ọ̀sà yẹn máa dohùn gbàgbé. ẹni tó bá ní egbò àdá àjínà tó máa ń ṣẹlẹ̀ síyàn lẹ́sẹ̀ wọ́n fi ń ṣèyàn o yóò lọ sí hospital yóò ti lo gbogbo nǹkan sí kò ní gbà ẹgẹ́ tẹ̀ egbò àdá àjínà tó máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn lẹ́sẹ̀ èmi wọn máa ranjú mọ́ wọn máa ń ṣe nǹkan tó máa bá mi wá lọ wá èpo ìjẹ̀bù sọ fáwọn eléwé ọmọ pé ó nídìí èpo ìjẹ̀bù ẹni tó bá ní egbò àdá àjínà ẹ sọ fún wọn pé kó lọ wá èpo ìjẹ̀bù kó wá lọ èpo ìjẹ̀bù yẹn kúnná dáadáa so kó máa bu èpo ìjẹ̀bù yẹn kó máa bu ó ti máa di powder á ti mú bí èlùbọ́ á máa bu sójú egbò yẹn bí sínú láì tààlà ojú egbò yẹn á pajúdé
àwọn nǹkan tá ń kọ́ra wa láàárọ̀ àwọn nǹkan tó lágbára ni ojú egbò yẹn á pajúdé bí sí ní láì tààlà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó ọlọ́run ló jẹ́ ká mọ̀ pé kí ni o kú lè dá ilà hù dà wáhù fálítátìlì bú dà wáhù lè dà yíkùn fàlátátìlì bú ùbí aram. yà afáwa Mr. Hasan Ismail jazakallah kula khairin Allahumma àmín 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 thank you sir. So ẹni tó légbò ẹ̀dá ìjìnà nǹkan tá lọ ṣe ni epo igi ìjẹ̀bù ẹ̀rọ alọ́dọ̀ àwọn eléwé ọmọ má dára ilé àmúgbọ́ ẹ̀dọ́dọ̀ àwọn eléwé wọn epo igi ìjẹ̀bù ẹ̀rọ pé àwọn nǹkan tí mo máa ń filẹ̀ nǹkan tó simple ni torí pé kí ni àwa ẹ̀yin tá ń kọ́ ẹ̀ ń ṣe níṣègùn ẹ̀ẹ́dẹ̀ ń practice egbòogi èwo ni pé kí wọ́n lọ ní kẹlọ wá kíní kan tó wà nísàlẹ̀ omi kíní kẹlọ máa wá ibo lẹ ti fẹ́ rí but ẹ̀rọ pé nǹkan tó simple tẹ̀lé sáré rà tẹ̀lé practice then you sort yourself then you will be fine. So àwọn nǹkan táwọn kọ́ yín ẹ̀rí pé kò ń lágbára ó ní mi kì í ṣe ń go deep nínú àwọn orúkọ Ọlọ́run nínú àwọn ayé Al-Qur'ani mi kì í fẹ́ go deep pé kí á kó àwọn orúkọ Ọlọ́run àwọn ayé Al-Qur'ani bá ṣe ń lò wọ́n tó ní lòmí ò mọ́ báwo ló yẹ fẹ́ ṣe so it's like ìyẹn tó ń ẹ ti understand so nǹkan tó simple tẹ́lẹ̀ sáré ṣe pápápá làwọn máa ń try lèmi máa ń fẹ́ try àti filẹ̀ so epo ìjẹ̀bù fẹ́ni tó légbò àdá àjìná kó lọ́kúnná kíní yẹn náà wà lára àwọn nǹkan táwọn èèyàn máa ń complain lé lórí so àwọn nǹkan tó bá jẹ́ severe nínú life àwọn èèyàn tó dá àwọn láàmú gidi tí wọ́n ń sọ síta lèmi máa ń fẹ́ treat ẹ ti understand then gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ jẹ́ kí n kọ yín ní kọ̀kan elégbò àdá àjìnà àti sọ fún yín kó máa ṣe kíni o kó máa bù sójú egbò ẹ̀ kó lọ epo ìjẹ̀bù kó máa bù sójú egbò obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ but èyí tí mo fẹ́ kọ́ yín láàárọ̀ yìí tí obìnrin yẹn mọ̀ pé òun ń ṣe period òun dẹ̀ ń ovulate obìnrin tó mọ̀ pé òun ń ṣe period òun dẹ̀ ń ovulate period òun dẹ̀ ń wá bó ṣe yẹ kó wá ṣùgbọ́n kò kàn lóyún ni òun ní nǹkan mo fẹ́ kọ́ yín sí ó ń ovulate ó rí pé òun pé lóbìnrin ẹ̀dà ò dá láàmú tá a mọ̀ sí sperm leakage sọmúroro ò dá láàmú tá a mọ̀ sí hormonal imbalance ẹ ti understand ń sìn ó mọ̀ pé òun pé kódà wọ́n ṣẹ̀kẹ̀ lọ hospital wọ́n ló wà òkè ṣùgbọ́n kò conceive ọkọ ẹ̀ ò dẹ̀ ní problem bóyá ó ní low sperm count àbí no sperm count kò kàn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mo fẹ́ kọ́ ní ìkọ̀kan kódà kó jẹ́ páyé ni ò fẹ́ kó lóyún yẹn ó máa lọ sídìí igi kan tí wọ́n pè ní igi àkókò igi tí wọ́n fi máa ń jẹ oyè ewé tí wọ́n fi máa ń jẹ oyè yẹn ni wọ́n pè léwé àkókò obìnrin tó fẹ́ conceive tó fẹ́ lóyún kò bá jẹ́ páyé ni òun fẹ́ kó lóyún ni wọ́n jẹ́ kó conceive but tó mọ̀ pé medically òun wà òkè ẹ ṣe program kó dọ́dọ̀ àwọn obìnrin kó dọ́dọ̀ àwọn ìyá wa àwọn èèyàn ń dààmú fún kinní yẹn wọ́n ń dààmú fún lọ sí di igi àkókò tí wọ́n fi máa ń jẹ oyè yẹn wọ́n ń pe kinní kan ní àṣẹ alẹ́ wàá pa àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ máa explain ẹ̀ fún ẹ àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ okay so àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ lóbìnrin tí ó fẹ́ conceive àgbo tí mo fẹ́ kọ́ yìí máa pa lára igi wo igi tá ń pè ní igi àkókò ewé àkókò igi ẹ̀ wá lọ sí díẹ̀ wọ́n á wá pa epo ẹ̀ àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ nǹkan tí wọ́n mìíní pẹ̀lú àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ ni for example ká ní igi àkókò leléyìí wàá bó epo ẹ̀ ní sáìdì bíi níwájú báyìí wàá bó epo ẹ̀ wàá bó epo ẹ̀ ní ẹ̀yìn bí nǹkan tí Yorùbá ń pè ní àṣẹ alẹ́ ó ṣe wù kó mọ ó dá sí wa lójú díẹ̀ torí yàn kì í mọ nǹkan tán ká má ní púpọ̀ wà mọ́ uti tún minal ilmi illa qalilan Ọlọ́run bá lọ́ba tó mọ nǹkan kódà ànábì kíní tó kọ́ lẹ́kọ̀ọ́ ànábì Khidiru ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe bákan kódà ànábì Khidiru tọ́lọ́run bá kọ́ lẹ́kọ̀ọ́ ó ní fawajada habdan ó pàdé ẹrú àwa Ọlọ́run náà fawajada habdan mini ibadina atayna uramata mini hindina wa allamna min laduna khilma so díẹ̀ nìmọ̀ ẹ̀dá mọ̀ nínú tọ́lọ́run tó bá ti pa àṣẹ alẹ́ àṣẹ àárọ̀ igi àkókò wọ́n wá lọ sí di igi galva tá máa ń jẹ yẹn wàá já ewé ẹ̀ ní tútù táìmù ló máa já ewé ẹ̀
eléyìí ò ń ṣe shirik ẹ̀kọ́ lélẹ́yìí àárọ̀ kùtùkùtù ìdájí irú táìmù tá wà ní wàá lọ já ewé gáúvà igi àkókò tó pa àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ ẹ̀ o lè lọ bó òun at any time kó ti kó sílẹ̀ ṣùgbọ́n ewé gáúvà tó fẹ́ kó lé igi àkókò yẹn náà epo igi àkókò yẹn epo ara igi àkókò yẹn tó pa àṣẹ alẹ́ àṣẹ àárọ̀ yẹn wàá fi tẹ́lẹ̀ pọ́ọ̀tù ó ní wàá kó sísàlẹ̀ pọ́ọ̀tù wàá wá já ewé gáúvà ní ìdájí láàárọ̀ kùtùkùtù you can see this wàá rí pé ó ní fọ́múlà yẹn gangan ní kókó bẹ̀ fún ẹ tó pé spiritually obìnrin tó pé spiritually wọ́n jẹ́ kó lóyún ó dẹ̀ wà medically okay she's fine ó ń ovulate period ẹ̀ wá bó ṣe kó wá kò dọ̀tí sọmúroro ò ṣe hormonal imbalance ò ṣe ẹ̀dà ò ṣe kò ní infection àmọ́ kò conceive lọ pa àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ igi àkókò wá rí pé repetition mi máa ń pọ̀ ó lè yé yín ni tó bá ti pa àṣẹ alẹ́ mo ti sọ fún àṣẹ alẹ́ àṣẹ àárọ̀ wàá bó ń bì níwájú báyìí wàá bó epo igi yẹn níbí wàá tún bó lẹ́yìn nǹkan tó ń jẹ́ àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ nìyẹn wàá wá kó sísàlẹ̀ kòkò ìdájí láàárọ̀ kùtùkùtù wàá lọ já ewé gáúvà straight away tó bá ti já ewé gáúvà wàá kó lé lórí wàá wá bá mi da kànáfùrù sí obìnrin ò ṣáà ní lóyún láì má sọ ọkùnrin bẹ́ẹ̀ tọkọ ẹ ò bá mu is fine ìwọ máa dá mu ṣùgbọ́n tẹ̀yìn méjì bá ọjọ́ mu ó máa ṣe lágbo ni o wàá da kànáfùrù lé lórí wàá wá ṣe lágbo máa mu kọ́pù kan láàárọ̀ kọ́pù kan lálẹ́ bó ń ṣe píríọ̀dù máa mú lọ́dán wò wàá conceive bí sínú ìlà ìtàlá wàá conceive wàá finú ṣoyún kó jẹ́ pé wọ́n gbẹ́sẹ̀ lé kóòdù tó fi ṣe yẹn lásán ó máa gbẹ́sẹ̀ wọn kúrò ńbẹ̀ ó tọrọ mo sọ fún ẹ o fásitì àlọ́ àlà tí kiri ń kú tó lẹ́ àtàlẹ́ àmọ́n nǹkan tó ẹ̀ bá ní mímọ̀ nípa èèyàn lọ máa ń béèrè ni bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ yẹn lọ epo igi ara kòkó àṣẹ alẹ́ àṣẹ àárọ̀ ewé gáúvà wàá lọ já nídàájí wàá kó lé epo igi yẹn lórí wàá dẹ̀ da kànáfùrù sí wàá dẹ̀ ṣe lágbo ìwà àtọkọ ẹ ọjọ́ máa mú wàá lóyún lágbára ọlọ́run torí inna l'izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí so gbogbo nǹkan tá a kọ́ yìí èyí tẹ̀ bá lè ṣe ń bẹ ẹ kọ́ńtàtì wa bi'iznillahi ta'ala ẹ kọ́ńtàtì wa wọ́n ní ẹni tó ní làpálàpá orí ọmọdé ẹ gẹ́ẹ̀tì sọ́fọ̀ yẹn là ń pè ní imí ọjọ́ ẹ lọ sọ́fọ̀ yẹn kó kúnná ẹ fi po ọṣẹ pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là ẹ wá fa irun yẹn bí tí làpálàpá wà yẹn fa ẹ fi ọṣẹ yìí ẹ fi pa ojú làpálàpá tó wà lórí ọmọdé náà ẹ wá tún wá lọ sọ́fọ̀ yẹn ẹ lọ kúnná pẹ̀lú ọmọ atare ẹ bó èpo ara atare ẹ kó gbọ́ ọmọ atare ẹ fẹ́ fúlùfúlù atare yẹn dànù ẹ wá lọ kìkì ọmọ atare yẹn mọ́ sọ́fọ̀ mọ́ imí ọjọ́ ẹ wá dà sínú àdín kíní iṣẹ́ tó ń ṣe pọ̀ màá tún sọṣẹ́ mi tó ń ṣe tẹ́ bá ti dà sínú àdín ṣẹ́ni tẹ́ bá ti ha làpálàpá orí ọmọ yẹn tẹ́ ti fi ọṣẹ yẹn tẹ́ ti fi rá tẹ́ jẹ́ kó pẹ́ díẹ̀ tó wá wẹ̀ tó bá ṣe wẹ̀ tán ẹ fi àdín yẹn fi pa kí ló ń jẹ́ làpálàpá orí ọmọ ìdán irun tí ó wù bẹ́ẹ̀ yóò dàbí irun òyìnbó ni bẹ́ẹ̀ ni bi'iznillahi ta'ala torí pé kí ni wà máa ń tẹ̀sí kútù mí wàrákàtì yìí láyà àlámùhá ewé kan ò ní bọ́ kọ́lọ́run ọba má mọ̀ sí so a lè dá nǹkan kan ṣe ìwọ náà ń bá wọn sọ pé lá áúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim ó dẹ̀ bìlífù pé nìkan lè ṣe nǹkan kan ó mọ̀ tó mọ̀ láwùlà ni kò sálágbára kan yìí ṣe àwọn èèyàn máa ń tu pé kò sóògùn kan kò sẹ́bọ̀ kan kò sóògùn kan illa billahi al-aliyyil azim la hawla wala quwwata illa billahi al-aliyyil azim kò sálágbára kan kò sóògùn kan kò sí ọgbọ́n kan kò sí ète kan kò sẹ́nìkan bì kan kò sálìjọ̀nù kan bì kan tó lè sọ pé kí nǹkan kan máa ṣẹlẹ̀ pẹ̀lú agbára títí ẹ̀ illa billahi al-aliyyil azim except Almighty Allah jalla jalaluka ya Allah. So ọlọ́run ọba ló ń control ayé ẹ ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe síwájú yẹn ìwọ tó bá dẹ̀ nípè ní níjà èmi sì wà Nàìjíríà báyìí o
àwọn èèyàn títí wa tí wọ́n ní ká sì dúró pé kíní fine mo enjoy Nàìjíríà torí ọjọ́ ti pẹ́ yeah almost 19 years nsìn láti kúrò ní Nàìjíríà so nínú 19 years yẹn dẹ̀ ní mo wá Nàìjíríà ẹ̀kan tí mo wá yẹn mo travel padà ẹlẹ́kejì tí mo máa wá lélẹ́yìí ó jẹ́ 11 years tí mo ti travel ẹlẹ́kejì tí mo máa wá ní so àwa enjoy níbi tá a wà lọ ẹ ti understand yín sí so àwa ń lé báyìí so àwọn tọ́lọ́run bá dẹ̀ gba ara wa fún níwòsàn tó rà lágbára kan àwọn ni wọ́n ní pé kí ni ká máa bọ̀ wá Nàìjíríà tọ́lọ́run bá ti lè wo àwọn sàn professor ẹ máa bọ̀ wá Nàìjíríà ni o kò sí nǹkan tẹ bá nídìí Ọlọ́run ọba ló lè fún yàn gbogbo nǹkan lóòótọ́ ẹ fẹ́ show appreciation ní pọ́lọ́n gbowó wa wò yín sàn àmọ́ ẹ rántí pé iye nzurkullahu fala ghaliba lakum wa iye nzurkum famanzalezi yanzurukum min ba'di wa ala Allahi falyatawakkal mu'minun wa iye mzazikallahu biduri fala kashifa lahu ilahu abi ilahuwa wa iye mzazikallahu bi khairin wa huwa ala kulli shay'in qadir wa huwa al-qahiru fawqa ibadihi wa huwa al-azizul hakim so lóòótọ́ wọ́n show appreciation fún wa pé ká máa bọ̀ wálé ká máa yé kíní ṣùgbọ́n Ọlọ́run ọba ló lè fún yàn gbogbo nǹkan so and I appreciate torí ẹ̀yin náà appreciate ẹ fún wa lówó nígbà tá a máa tọ́jú yín ẹ ṣáà sanwó a dẹ̀ tọ́jú yín but ẹ fi mórí hàn pé Christian ń bẹ nínú àwọn eléyìí tí wọ́n tọ́lọ̀ ń gbọ́ wa wòsàn nínú Nàìjíríà Christian ń bẹ nínú wọn Muslim ń bẹ nínú wọn lẹ́ni ẹ máa bọ̀ wálé ẹ wá gbé company yín wá ẹ gbé organization yín wá la fi wà ń bí so a nífẹ̀ẹ́ kẹ lọ́mọ pẹ́ lókè òkun mọ́ tẹ bá lókè òkun gan ẹ lọ ẹ padà ni mo dẹ̀ accept torí mo sọ pé mo géènì kankan nínú bí wíwálé mi tí wọ́n ní kí n wálé màmá mi ti dàgbà so mo ń rí màmá mi mo ti súnmọ́ màmá mi sí so mo dúpẹ́ lọ́wọ́ yín so gbogbo ẹni tí wọ́n ní pé níjà ẹ contact wa a ṣì wà lẹ́kọ̀ọ́ báyìí a wà ní Mádàgbáyùn Ìbẹ̀jú Lẹ́kì yà after ẹlẹ́kọ̀ọ́ Mádàgbáyùn Ìbẹ̀jú Lẹ́kì la wà gbogbo nǹkan tá a kọ yín láàárọ̀ yìí àtẹni tó ń wọ́ ọmọ àtẹni tó ń forí kókó aláǹtakùn àtẹni tọ́jà ẹ̀ ò ta àtẹni ọmọ tí làpálàpá wà lórí ẹ̀ gbogbo nǹkan tá a kọ yín láàárọ̀ yìí yan pátápátá Ọlọ́run fa àlùbáríkà sí ẹ ṣí àìká àwọn èèyàn jàǹfààní ẹ̀ àtẹni tára ń ta tára máa ń ta tára ẹ̀ máa ń gbóná ara títa yẹn náà pọ̀ jù mo sọ several times tí èèyàn bá tẹ̀ fẹ́ experience ara títa at least láti bí 50 sókè ni èwo ni ọmọ tá tí kára máa tá kẹsẹ̀ máa gbóná ẹ rí báyìí so ẹ ṣe program yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ so gbogbo nǹkan tá a kọ́ àfẹ́ kí táìmù yẹn máa pọ̀ torí àti máa gbọ́ fáwọn èèyàn so ẹ dẹ̀ fi nǹkan tẹ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní ètò mosjid tá à ń kọ́ gbogbo yín náà lẹ́rí ẹ bá wa dá sí ètò mosjid gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń gbádùn ètò wa tọ́lọ́run ràn ṣe ẹ fi ájà àti umura ẹ fi ta wá lọ́rẹ̀ ní organisation wa nídìí ájà àti umura ẹ fún wa lájà àti umura slot ẹ ní wálẹ̀ láéláé ẹ dá sí ètò àkáǹtì àwọn ọmọ aláìní àti fún lọ síwájú ẹ̀sìn àti fún ètò mọ́sálásí account number ní charity account 0123214254 account number fáwọn aláìní àti fáwọn opó àti fún lọ síwájú ẹ̀sìn àti fún masjid project 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ nídìí seitun virgin olive oil seitun original seitun àti black seed oil àwa ń ta òun ní a wà ní Mádàgbáyùn Ìbẹ̀jú Lẹ́kì ẹ kọlù wa ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ kọlù wa àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ gẹ́tì black seed oil àti virgin olive oil à ń ta ẹ kú WhatsApp wa ẹ tó bá ní the original one ẹ WhatsApp wa adẹ̀ láwọn product ẹni tó yẹ kó ní diabetes sugar diabetics ẹ contact wa ní package tá ń ṣe fẹ́ni tó bá ní diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀ bí ìsìnìlá ìtàhálà ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ contact wa torí ètò ọmọ ní the guidance bí ìsìnìlá ìtàhálà àwọn package tá máa ṣe fún yín ẹ máa fi inú ṣoyún ẹ máa fẹ̀yìn gbọ́mọpọ̀ a ní a lot of testimony àmàwà òkè ń post ẹ̀ torí pé kí ni Ọlọ́run kan gba owó wa wò wọ́n sàn káwọn máa post yàn pé ẹni ìwòsàn lọ́dọ̀ wa ẹni ṣe no we don't do that Ọlọ́run bá lówó wọn sàn àmọ́ nǹkan ta fún wọn lọ́lọ́run fi ṣe sábàbí so kò wá nídìí ká máa ní testimony page no Ọlọ́run bá ní ká máa fìyìn fún Ọlọ́run bá láà máa dúpẹ́ fún ẹni tó wòsàn látọ̀dọ̀ wa tọ́lọ́run wòsàn látọ̀dọ̀ wa tó gbọ́ wa wòsàn òun mọ̀ dúpẹ́ àwa náà tí wọ́n tíṣẹ́ wa tọ́lọ́run ní kíṣẹ́ wa da kó bá àwọn èèyàn lára mu àwa náà mọ̀ dúpẹ́ kì í ṣe pé ká máa sọ pé testimony pé nǹkan kan ṣẹlẹ̀ látọ̀dọ̀ wa kí la lè dá ṣe
ọ̀dọ̀ Ọlọ́run ló ti ṣẹlẹ̀ àìmọye èèyàn oògùn míì àìsàn ẹyọ kan ló ń ṣèyàn mẹ́ta wàá dẹ̀ lòdì sẹ́mú oògùn fún wọn yóò dẹ̀ wo ẹnìkan sàn kò níwò àwọn méjì tó kù sàn kí ló ṣẹlẹ̀ òtí rí pọ́lọ́run ọba ló ń wòyàn sàn nìyẹn. So àwọn òun ṣe testimony àmẹ́rò pọ̀ tó ti ṣàbíamọ látọ̀dọ̀ wa èrò dẹ̀ pọ̀ tọ́lọ́run ti fún lálàáfíà látọ̀dọ̀ wa ọpẹ́ ni àwa ń dúpẹ́ fọ́lọ́run ẹni tó bá dẹ̀ wòsàn látọ̀dọ̀ wa náà kó dúpẹ́ fọ́lọ́run irú ẹ̀ náà ni irú mọ́sálásí ta gbé sílẹ̀ yẹn irú ẹ̀ náà nípa sọ pé kí wọ́n fún wa lájẹ àti múra so ó fi ń dúpẹ́ fọ́lọ́run nìyẹn àmọ́ kó wá dúpẹ́ fún wa ta làwa tó fẹ́ dúpẹ́ fún wa Ọlọ́run bá ti sọ pé ká máa dúpẹ́ in shakaritum wa amantum wa kana Allahu shakiran aliman man yaf'alu lahu bi asabikum Ọlọ́run ní kí n máa fìyà jẹ yín kí n máa níyín lára kí ni mo fẹ́ fi ṣe in shakaritum tẹ́ bá ti ń dúpẹ́ fẹ́mi wa amantum tẹ́dẹ̀ nígbàgbọ́ sẹ́mi Ọlọ́run wa kana Allahu shakiran aliman èmi gan máa tún máa lé yín kún nínú oore ni ó ti yé yín nísìn so ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department àwọn product wà ní lóríṣiríṣi ẹni tó ní fibroid oògùn ìsọ̀yẹlélẹ̀ memory booster fọ́mọdé àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó jẹ́ pé lọ́wọ́ ayé nú memory booster ní bulldozer met fibroid lélẹ́yìí àti blockage tube obìnrin náà tó yẹ pé ó ní fibroid ẹ gbìyànjú ẹ get bulldozer ẹ get all in one prevention ni treatment ni cure ni ikú nìkan ni all in one ò lè wò ó lágbára púpọ̀ jù all in one natural apps ó wà effective gidi ẹ ti rí all in one ní powder ló wà nú ẹ̀ ó wà effective àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country bẹ́ẹ̀ ni òun la papọ̀ síbí àti iṣẹ́ ta bá ń lé ẹ ti rí caterpillar ní transformer ní ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin àbọ́kùnrin tó ní weak erection quick ejaculation low sperm count no sperm count also àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adẹ̀ ní àwọn halal powder tí wọ́n pẹ́ tọ́wọ́ ẹ̀ bá tẹ̀ tó bá ń lò solid barrier máa wà láàrin wa àti evil world kì í ṣe ẹ̀yọ́nú ayé kì í ṣe ẹ̀bẹ̀ àgbà o halal powder ni o ò bẹ́ẹ̀ ní bọ́dì ẹni tó máa ń bẹ lọ́run kì í béèyàn ẹ gẹ́tì àwọn halal powder wa so ẹni tó bá dẹ̀ nípe níjà ètò àwẹ̀ wà tó legit ètò sàárà wà tó legit àwọn halal powder wà tá a máa ṣe fún yín bí sínú láì tààlà tí lọ síwájú dẹ̀ máa bá ẹ tí solid barrier máa wà láàrin wa àti evil world tẹ́mi òkùnkùn monitoring spirit wọn ní monitor ẹ mọ́ wọn ní rí ẹ mọ́ bí sínú láì tààlà a ní miracle leaf tá a fi ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára púpọ̀ jò jẹun lójú oorun ni ó ní ìbálòpọ̀ ojú oorun ẹsẹ̀ ẹ̀wú ikùn ẹ̀wú ni ẹ pè wá a wà ní Mọ̀dágbáyò Ìbẹ̀jú Lẹ́kì after ẹlẹ́kọ bẹ́ẹ̀ ni tó bá ń bọ̀ látàjà akọ Ṣàngó Tẹ̀dó after Ṣàngó Tẹ̀dó so a wà ní Mọ̀dágbáyò níbẹ̀jú Lẹ́kì ibẹ̀ la wà báyìí ká tó travel torí tá a bá travel padà á sì láwọn mẹ́rin èyí mi mọ̀ pé wà á Nàìjíríà a wà á Nàìjíríà báyìí o gbogbo ẹni tó bá fẹ́ rí wa lórí èyíkéyìí nínú ìpèníjà both natural and spiritual problem bí sínú láì tààlà wà á dúpẹ́ fọlọ́hún wà á dẹ̀ gbogbo nǹkan tó jẹ́ ìdájúkọ aburú á kúrò nínú ìgbésí ayé ẹ̀ bí sínú láì tààlà àwa ò kí ń fìtọ́ fọ̀gbẹ́ o àdẹ̀ kí ń lọ seek refuge fún yàn ní evil world no àwa ò kí ń seek refuge fún yàn ní evil world àdẹ̀ kí ń lo any materials àà kí ń combine iṣẹ́ evil world padà fún yàn torí tó máa ń fi iṣẹ́ evil world tó fi ń gbà ẹ́ sílẹ̀ ogun mi máa ṣẹyọ nínú ayé ẹ̀ so ìdí ni àwọn ọ̀nà tá a rìn tó ti sú wa ni tàbí pé eléyìí kò sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀nà pọ̀ nu ayé láti lè túyàn lẹ̀ láti lè gbà yàn lẹ̀ òun la sọ fún yín yẹn ètò sàárà máa ń wà nínú project wa ètò àdúrà máa ń wà nínú project a máa ń ṣe fáwọn èèyàn àwọn halal powder wà ẹ rí i pé mo kọ yín ní nǹkankan yín tẹ́ wà online ẹ lè grab ẹ ẹ rí i pé àwọn èèyàn lò wọ́n share fídíò yẹn natural stuff ni kò fi kojú problem ẹ mo ní kẹ́ ẹ wá káfúrà mo ní kẹ́ ẹ wá káńfọ̀ mo ní kẹ́ ẹ wá káfúrà àti káńfọ̀ àti sea salt àbí iyọ̀ ọbẹ̀ tó o bá rí sea salt gẹ́ẹ̀tì iyọ̀ ọbẹ̀ gẹ́ẹ̀tì káfúrà gẹ́ẹ̀tì káńfọ̀ lọ́kó kúnná dáadáa dá sínú ike kan máa bù sómi ìwẹ̀ purification tó lágbára ní gbogbo ń forí kókó aláǹtakùn ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun yẹn ó máa wipe dànù ní way adé open it's natural nǹkan tí mo rọra sọ fún yẹn it's natural kì í ṣe nǹkan tó wá láti evil world wọn ò dẹ̀ lè gbẹ́sẹ̀ lé kò dẹ̀ ṣe gbẹ́sẹ̀ lé ẹ get káfúrà káńfọ̀ àti kíni àti sea salt àbí iyọ̀ ọbẹ̀ ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ especially ẹ̀yin tẹ́ wà ní explorer ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ẹ máa fi ṣe kíni ẹ máa bù sómi ìwẹ̀ máa bù sómi ìwẹ̀ purification ni má lo ṣáwà àwọn èèyàn ń wù ẹ́ àwọn ẹni bí wọ́n ń ṣọ́ ẹ káàkiri wọ́n ń wù ẹ́ Al-Qur'an ti jẹ́ kó o mọ̀ ní Suratul Araf innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum èṣù àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yín tẹ̀yìn ẹ̀ lè rí wọn. The more you terrify for evil the more yẹn ni wọ́n ṣe máa jà ẹ́ lógun má bẹ̀rù wọn wala takshawhum wa akshawni in kuntum mu'minun
Ọlọ́run ní má bẹ̀rù wọn o, èmi Ọlọ́run ọba ní kó bẹ̀rù. Tó bá jẹ́ pé kí ni o, tó bá ipò onígbàgbọ́ òdodo ni ẹ́. Má lọ dúró sábẹ́ nǹkan, má lọ ṣẹrú, be an independent human being. Lórí spiritual, be an independent lórí spiritual. Àmọ́ tó bá ti sọ pé ẹjọ́ ẹ bá mi ṣe kíní, ẹ̀rù ń bà mí, àlìjọ̀nú kíní kan tó ń ṣe, the more you terrify, the more yẹn ni wọ́n ṣe máa jà ẹ́ lógun. Òróyè èèyàn tó ti bẹ̀ tí wọ́n ní lágbájá ló ń ṣe èbó ṣáà ti bẹ̀ ṣó wá ó dẹ̀yìn. Tàmẹ̀dù ló ń ṣe ó ti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀, ó ti ṣe ẹ̀bẹ̀ àgbà, ó ti ṣe ìyọnú àgbà, ó ti ṣe mùlẹ̀ àgbà, kò lọ. The more you tó dé bá ṣe ń bẹ̀rù àwọn evil, the more yẹn náà wọ́n máa jà yín lógun tó rọ́lọ́wọ́ ọba ló dá wọn ló ń control ayé. Iná olé zalaka alẹ́ ìsòlítọ́n. Alálẹ̀ zina amọ̀nù wà láàárọ̀ bíi yatawakkalun. Èṣù àtàwọn kọ̀mpánì ẹ̀wọ̀n lè ní kápá láwọn kan lórí àwọn wo ni òun làwọn tó pé kí ni wọ́n nígbàgbọ́ sọ́lọ́run wọ́n gbára ti Ọlọ́run. Kúlá yóò sí bánà ilá máa ń kàtàbà láwùlára. Ẹ má fọ́lọ́ ọ̀rọ̀ pé tó bá bẹ̀ wọ́n kìnìkan wọ́n máa gẹ́tẹ̀. Ẹ má fọ́lọ́ gbogbo àwọn tó ń sọ bẹ́ẹ̀ o. The more you terrify for evil, èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ojú mi dá sí nǹkan o. Gbàgbé o pé ẹlòmíì wà Nàìjíríà ó mẹ̀kọ́ àtògì oúnjẹ kìnìkan ó wá sọ̀rọ̀ ràndán. Don't scared, do not scared of any evil. Àlìjọ̀nú tí wọ́n rán síyàn nínú ayé, àlìjọ̀nú náà ló ń ṣe gbogbo iṣẹ́ burúkú yẹn. Òun ni àwọn èèyàn wá jẹ́ agent fún wọn ni. Wọ́n á lọ fẹjọ́ ẹ̀sùn wọn ní evil word. Wọ́n á máa lépa ẹ̀. So, the more tẹ́ bá ṣe ń bẹ̀rù wọn ni wọ́n máa attack yín sí. Ṣùgbọ́n ẹ máa rá àwọn èèyàn ní even nínú àwọn afáwọn máa dẹ́rù àwọn people wọ̀nyẹn bá yín. Why? Ṣé o mọ anybody rí ni? Ṣé wà tèèyàn dẹ́rù pọ̀ ni? Màmá tó bí ẹ ti bí ẹ sáyé, Ọlọ́run ọba ló wà ẹ wá sáyé yìí, ó dẹ̀ ń báṣẹ́ ẹ lọ, òun wá bí wàá ṣe jẹ, bí wàá ṣe mu, bí wàá ṣe tọ́jú ọmọ, bí wàá ṣe dèèyàn. Wọ́n wá lẹ́nìkan wà níbì kan, wípé ìyá kan kó lọ bẹ́ẹ̀, òun ló ń sàṣẹ, òun ló ń ṣe kinní kan. Ó ti ṣe oríṣiríṣi nǹkan, irọ́ yìí náà ni kò lọ. You just need to step back. Kó wá dúró sórí fìtì ẹ, wa'tasimu bi hablillahi jami'an wala tafarraqu. Má jẹ́ kí ọ̀kan yí ẹ kúrò láti di òpó Ọlọ́run ọba mú. Ní dandan kó pè wá tó bá máa wẹ̀ lọ máa gbà ó ló ti gbà wẹ́ pé ó kàn ń gbà wẹ̀ ń waste time ara irọ́ ni. Àwẹ̀ ń gbà ọkàn ẹ tó bá ti kọ́kọ́ fix ọkàn ẹ àìkí fix ọkàn lógún ṣe máa ń pọ̀ o. Gbogbo nǹkan tó ṣe àwẹ̀ tó ń gbà ìtọrẹ àánú tó ń ṣe ó ń gbà o. Confirm lèmi sọ fún ẹ bọ̀tọ́ láì pé ìwọ náà ní oṣù níbẹ̀rù àwọn yẹn lọ́kàn ipe wọ́n máa sàsí ẹ wọ́n máa ṣe kinní kan ṣe kinní kan gbójú kúrò ńbẹ̀ gbọ́kàn ẹ kúrò ńbẹ̀. Máa pe Ọlọ́run àwọn àlálẹ́ stuff àwọn natural stuff tó lè lò máa lò ó bẹ́ẹ̀ kò fẹ́ kọ́ńtàtì wa ni kọ́ńtàtì wa confam ni kò rújú ṣùgbọ́n wọn lọ máa ń bẹ̀bẹ̀ ó máa ṣe wàhálà kú ni náà báyìí bẹ́ẹ̀ ta ni ṣé o mọ̀ wọ́n rí ni mò ń bí ẹ́ wọ́n lọ bá bẹ nìkan pé a máa ṣe ẹ̀bẹ̀ ni a máa gba màálù a máa gba ewúrẹ́ wọ́n tún ní àgùntàn ni wọ́n fẹ́ gbà ta ni ṣé mọ̀mọ́ ẹ ló ń béèrè yẹn lọ́wọ́ ẹ̀ àbọ́lọ́run tó dá ẹ̀ àwọn tó o mọ̀ unknown people wọ́n wà oṣù wà àjẹwà ẹlẹ́bọlógún wà àwọn èèyàn kásà sí tìyàn mo ti sọ fún ẹ iná ó yára kún wákọ̀ bí lómi náà iṣu látàrọ̀ náà àmọ́ don't be scary don't be scared jẹ́ kí n sọ fún ẹ bí wọ́n ṣe máa ń dàyàn láàmú sórí gbà mí tó bá ń wo TV tó ti concentrate jù àwọn ẹni bí ẹ̀mí òkùnkùn lè wo ara ẹ̀ níbu táìmù yẹn don't be terrified táìmù tó bá ń wo fíìmù jù tó ń wo fíìmù tó ti fara tó ti ń dùn mọ́ ẹ àbí tó ń wo nǹkan kan tó ń ba ẹlẹ́rù tó ti ń bẹ̀rù táìmù yẹn máa ń jẹ́ táìmù opportunity àbí táìmù tó bá ń bínú bẹ́ẹ̀ wà àtìyàwó ẹ̀ ń jà àbí wà táwọn èèyàn ń jà tó ń bínú táìmù yẹn wọ́n máa ráyè wọlé síyàn lára àbí ó ń lọ lẹ́jọ́ àbí ibi tó ti ń play music tó ń ṣe jùjùjùjùjù àbó ń drink alcohol so àwọn táìmù yẹn wọ́n máa ń wọlé síyàn lára àbó máa ń lọ sí jungle ó máa ń lọ sínú igbó àbó sábà máa ń lọ sí burial ground àwọn táìmù wọn máa ń wọlé síyàn lára àbí dìwé bó ṣe sùn ibi tó yẹ kó kọrí sí nínú ayé tó bá fẹ́ sùn ó fi fọ́tò hangi ilé káàkiri fọ́tò tó fi hangi ilé yẹn is an entrance for evil fọ́tò kò bá jẹ́ fọ́tò ẹ ló fi hangi sílé àbí fọ́tò màmá ẹ àbí fọ́tò ara ẹ kó fọ́tò sínú album tó bá fẹ́ wo fọ́tò
kó fọ́tò ẹ̀ sínú album kó fi síbi kan má fi fọ́tò áńgìlé kiri fọ́tò tó fi áńgìlé kiri is an entrance for all evils ojú ọ̀nà fáwọn evil ló ṣe yẹn o kì í rí gbà mí tẹ́lómi bá sick tí wọ́n á ní fọ́tò ẹ̀ jábọ́ ó ṣe ń nítumọ̀ pé fọ́tò èèyàn dédé jábọ́ níbi tó áńgẹ̀ sí ó ṣe ń nítumọ̀ èmi máa fún ẹ reference confam ni bá fẹ́ sọ̀rọ̀ evil ó fẹ́ sọ̀rọ̀ àlìjọ̀nú ó fẹ́ sọ̀rọ̀ pé ẹ̀mí òkùnkùn but I knew much about it. Sorry, I knew little about it. Let me put it like that. Kó fọ́tò ẹ̀ sínú kinní ṣe bẹ́ẹ̀ máa ń rí létè mi lẹ́yìn àwọn certificate àwọn kinní tí mo gbà tó wà níbi TV mi ẹ lè rí fọ́tò even nígbà tí mo wà ní South Africa gbogbo ẹni tẹ́tí ń follow mi ti pẹ́ ìjẹ́ rí fọ́tò onúlé mi rí káwọn ìgbẹ́ ń sọ̀rọ̀ ṣe bó náà lẹ fọ́tò no I love photo image photo I love it more than you I like taking picture ẹ máa rí lórí social media mi ẹ máa rí lórí page mi má fi fọ́tò hangi sílé ẹlẹ́kejì ibi tẹ́tí mo pa agbára àwọn pípù wọ̀nyí náà ó kéré wọ́n lè lọ mú fọ́tò ẹlòmíì ò kí ń ya fọ́tò sórí social media wé kíní kan àwọn tó wá ya fọ́tò síbẹ̀ mélòó ni wọ́n mú fọ́tò wọn agbára àwọn pípù wọ̀nyẹn kò tó nǹkan tẹ́ ń pè wọ́n èmi ò tán ẹ̀ omi ìdẹ lè ti èèyàn ẹni èèyàn ẹlẹ́ran ara ní mímì lè ti yín sábúrú o mo kàn ń sọ pé díẹ̀díẹ̀ ni kẹ́ mọ́rọ̀ àwọn pípù wọ̀nyẹn tó bá ti mú gidi ó máa dààmú kú ni ò ní ráyè ṣe dáadáa fọ́mọ ẹ fórí ara ẹ gan ò ní láyè gbádùn wọ́n wà kí n ṣe pé wọ́n sí but ìwọ náà má fìtọ̀ fọ̀gbẹ́ nǹkan tó ju agbára titi wọn lọ́nà ni wàá fi kojú kéèsì wọn ṣùgbọ́n tó bá lọ ń mú tí wọ́n lọ ń bá ẹ seek refugee látọ̀dọ̀ wọn again tó bá tún dọ̀la tó bá tún lọ túnṣẹ̀ wọn kọ́ torí nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn smiling and suffering wọn ni wọ́n gba ẹ lọ́wọ́ ayé lónìí wàá ní ìsinmi fún ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejì tó ń bọ̀ wọ́n á tún gbá burú mi lé ọlọ́ta ẹ lọ́wọ́ kí ló dé ọlọ́run bá tó dá ẹ kí ló béèrè lọ́wọ́ ẹ lẹ́yìn tó ní kó sìn gbogbo owó tó ẹkẹ́ lómi fi máa ṣe business tó yẹ kó fi tọ́ ọmọ ó ti pa ewúrẹ́ ó ti pa àgbò ó ti pa àgùntàn ó ti pa pẹ́pẹ́yẹ ó ti pa kinní kan and it's true they request a lot àlùjọ̀nnú kan ó wọ ara ẹnìkan lọ́jọ́ kan ó ń da ẹnìyẹn láàmú wọ́n á fẹ́ mú àlùjọ̀nnú yẹn á fẹ́ yọ kúrò lára ẹnìyẹn àlùjọ̀nnú yẹn wá ń sọ̀rọ̀ ẹ̀mí òkùnkùn yẹn ń sọ̀rọ̀ ó ní wàhálà mi pọ̀ jù pé ṣé èmi ò fẹ́ káwọn oúnjẹ jẹ mọ́ ni wàhálà yìí ti pọ̀ jù you are disturbing me gbogbo bóyá àwọn ti máa ní kó lọ pa ewúrẹ́ sí kinní kan kó gbé kọ̀ọ̀kan lọ sóríta kó gbé kinní kan lọ síbi báyìí kó lọ pa kinní sókun kó lọ pa kinní kan sódò kó gbé kọ̀ọ̀kan lọ núgbó kó gbé kọ̀ọ̀kan lọ sí burial ground ibi táwọn ti ń jẹun nìyẹn now you are disturbing me you want to kill me àlùjọ̀nnú sọ bẹ́ẹ̀ fún mi ó ní ibi táwọn ti máa wọ̀nyàn lábùkí nìyẹn o ibi táwọn ti ń jẹun nìyẹn alukuran dẹ̀ sọ ọ̀rọ̀ ọlọ́run ó tó bá dọjọ́ ìdájọ́ ọlọ́run máa challenge àwọn àlùjọ̀nnú yá aṣara lè jinnu wal ins kọ́dí taxari tó mìíràn lè hins ẹ̀yin àlùjọ̀nnú ìwá tẹ̀ṣe useless àwọn èèyàn tẹ̀ṣe lo opportunity pẹ̀lú àwọn èèyàn bí eléyìí torí mi fẹ́ dárúkọ àwọn nǹkan tẹ́yìn máa ń pè Yorùbá ṣé gbogbo nǹkan tẹ́yìn máa ń pè Yorùbá pé ó ń da àwọn èèyàn láàmú yẹn agent ni wọ́n jẹ́ fáwọn àlùjọ̀nnú ni wọ́n rán sínú ìgbésí ayé ẹ̀ but mi ní dárúkọ nǹkan tẹ́yìn pè Yorùbá gbogbo àwọn nǹkan tẹ́ máa ń bẹ̀rù nílẹ̀ Yorùbá yẹn àlùjọ̀nnú agent làwọn jẹ́ àlùjọ̀nnú ló wá ń ṣiṣẹ́ burúkú nínú ìgbésí ayé yín who is àlùjọ̀nnú wọn ní kápá lórí ẹ̀ àwa èèyàn lọ́lọ́run fi ṣe olórí gbogbo nǹkan àwa èèyàn lọ́lọ́run fi ṣe olórí gbogbo nǹkan mo sọ fún ẹ ata àti iyọ̀ tá ń jẹ òun ló ń pa oró ẹnu wa o tí rí ibi téèyàn ti géèyàn jẹ rí tọ́wọ́ yẹn kú lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni àwẹ̀ fi máa ń react nínú system wa tó bá ń gbàwẹ̀ wá rí pọ̀rọ̀ ẹ máa yanjú bó ṣe kàn ní wọ́n ya wèrè tó ìwọ náà kó jáwọ́ kúrò nínú àbòsí kó jáwọ́ kúrò nínú wà tí ò dáa tó bá ti ń ṣe nǹkan tọ́lọ́run bá fẹ́ èṣù ò ní kápá lórí ẹ èmi Muhammadu Sayid ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ èṣù ò ní kápá lórí ẹ ó ṣẹ̀yàn ó ṣe kíní ó ń ṣe dáadáa inú ẹ̀ bí wọn fún kíní ṣé wọ́n ló ní pé kí wọ́n káwọ́rọ̀ ni àbí wọ́n ló sọ pé kíní ni àbí wọ́n kéwú ni wàá béèrè lọ́wọ́ ẹni tó bá ń ṣe dáadáa tí dáadáa ẹ tó bá ń bí nínú wàá ní ṣókò kéwú ni ọlọ́run sọ pé wàrà fàánà fáwọ́kọ̀ bá àwòyẹ́kìsì múnà rámọ́tà rọ̀bíkà nánú kazamna bainahuma ishatahum fil ayati dunya wàrà fàánà fáwọ́kọ̀ bá bí darajatin
Ebi mo dá àwọn èèyàn, mo gbé apá kan ga ju apá kan lọ nínú àwọn èèyàn. Simple. So kí wá ní àwọn èèyàn fẹ́ máa gbógun tì ẹ́ sí? Ṣé wọ́n gan dẹ̀ ní ìwọ tó wọ́n gbógun tì, ó mọye wàhálà tó ṣe kó tó lọ lóyìnbó, ó mọye wàhálà tó ṣe kó tó déyàn, ó mọ̀ bó ṣe ń jí lóru tó ń gbààwẹ̀, lọ́sàn-án lóru tó ń gbààwẹ̀. Nígbèsí ayé àṣedá, àwọn kan wá dúró síbi kan wọn fẹ́ dàrú, ìwọ máa jìnnà sí ìwà aburú ni. Tó bá fẹ́ fèsì evil, má jẹ́ kó tọwọ́ ẹ̀bẹ̀ṣẹ̀. Aṣ-ṣaitanu ya'idukumul fakira wa ya'murukum bil fahsha'i. Èṣù máa dẹ́rù òṣìbáyà, máa tọwọ́ ẹ̀bọ̀ wà bàjẹ́. Gbé evil sẹ́gbẹ́ kan. If you want to tackle evil, ìwọ náà máa hùwà dáadáa. Máa hùwà dáadáa. Má jẹ́ kó ráyè nínú ìgbésí ayé ẹ̀. Wàá rí pé tángán ló ó máa pàìtì ní pé wèrè lélẹ̀ wọ́n máa kí n rí àwọn èèyàn mi nínú fámìlì. Wọ́n á ní ẹ filẹ̀ kò gbádùn wèrè ní o. Irọ́ ni wọ́n ti sàṣì wọ́n ti rí pé 60 lélẹ̀ pé ipò dúró ni. Ogun mélòó ló lè mú ẹ dúró? Wo look at me. Ṣé o rí pé má jí ṣe wà ń bí. Ibi tágbára ẹ mọ nìyẹn nínú ogun. Àmọ́ o fẹ́ jẹ́ kọ́wọ́ ẹ máa kan ẹ̀ǹjì ayé kó máa kan wájú ayé àtẹ̀yìn ayé. Wàá ṣe mímọ́ ni. Má rọ aburú séyàn. Má bá titi ẹ lọ. Jẹ́ kọ́kàn ẹ mọ́. Má déyàn mọ́nú. Tọ́jú òbí ẹ méjèèjì. Love your parents. Tó bá lè máa gbàwẹ̀, máa gbàwẹ̀. Tó bá lè máa gbàwẹ̀, máa gbàwẹ̀. Àwẹ̀ dá. Ọlọ́run ní mi kì í sábà kọ àwẹ̀ àti sàárà lé ẹrú mi lọ́wọ́. Ọlọ́run ò kì í sábà kọ sàárà àtàwẹ̀, ó rí pé kóòdù ni. Wá wo iye nǹkan tó ti rà. Wá wo nǹkan tó ti rà. Account number wà fáwọn aláìní ń bẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n type account number fáwọn aláìní yẹn tó bá fẹ́ donate. Wá wo iye nǹkan tó ti rà. Ó ti ra pẹ́pẹ́rẹ́, ó ti ra igúnnugún. Sórí gbogbo nǹkan tó ń rà tẹ́ ń combine pọ̀ yẹn. Evil word ni material evil word ló ń rà o. Tínú ẹ bá dùn láàárọ̀, wọ́n á kàn kòrò sí lọ́sàn-án o. Tínú ẹ bá dùn lọ́sàn-án, wọ́n á kàn kòrò sí lálẹ́. Ó mú iye nǹkan òkè. Wà àtijọ́ tó ti ń dààmú kiri. Wá ìtógun yẹn tí ò ṣe iṣẹ́ tó ṣe ń dààmú tì náà. Wá wo àwọn èèyàn tí wọ́n gbára lọ́lọ́run tí wọ́n ń lo natural stuff láti kojú ogun. Wá wo bí wọ́n ṣe ń ní fọkànbalẹ̀. They have rest of mind. Ní pé kó má wà spiritual. You need to be spiritual. Tó ráyè ayé spiritual ni. Ṣùgbọ́n mo máa ń sọ fún ẹ pé ojú ọ̀nà spiritual nílẹ̀ Yorùbá wa ní Nàìjíríà, Ogun nìkan làwa mọ̀ sí spiritual. Orí igúnnugún, orí èrè, orí eku, orí ẹja. Ogun abẹnugọ̀ngọ̀ la mọ̀ sí spiritual. Èmi wá máa ń sọ fún yín pé ọ̀nà spiritual pọ̀ o. Ṣẹ̀rọ Ogun tẹ́yìn ń sọ, tẹ́yìn máa ń ṣe tó ẹ gbójúlé nílẹ̀ Yorùbá ta gbójúlé nílẹ̀ Yorùbá yẹn kí n kóra mi náà mọ́ wọn. Ogun ta máa ń ṣe nílẹ̀ Yorùbá ta gbójúlé yẹn. Tó bá nímọ̀ spiritual lórí oríṣi ọ̀nà tí wọ́n ṣé kò ní bí China kò ní bí wọ́n ṣe ń yọ evil kúrò nínú ara wọn. Ẹ rò pé ogun ò kí ń jà wọn ni àwọn náà ń kógun jara wọn. Ṣé bó lọ́nà táwọn náà fi ń tackle evil. Mo sọ̀rọ̀ nípa traditional medicine China. Wọ́n ń pe kinní kan ní acupuncture. That is traditional medicine àwọn Chinese nìyẹn. Acupuncture. Tẹ̀mádédé rẹ̀ ló ń bẹ̀ tí wọ́n máa tó abẹ́rẹ́ ta fi ń ránṣọ yẹn ńláńlá gbòdògbò wọ́n máa tó sí gbogbo orí ẹ̀ báyìí. Ẹ ti rẹ̀ sáà China ní nǹkan tí wọ́n fi ń kojú oṣù àtàjẹ́ àwọn ẹ̀mí òkùnkùn tó ń dà wọ́n láàmú ń bẹ̀. India ní. Nàìjíríà tó jókòó sí lò fi mọ̀. South Africa ní. Ẹ ti rẹ̀ sáà ní ìsìn. So prayer tó wá lẹ́jù tó bá lọ wo spiritualist. Nǹkan tí prayer ẹ lẹ́jù nínú spiritual world òun lo ogun tí wọ́n gbójúlé yẹn. Confirm lèmi sọ fún ẹ o. Ó rí pé life lélẹ́yìí. Ogun tó gbójúlé yẹn òun ni prayer ẹ lẹ́jù bí dàgbà pọ̀ lẹ ó bóyá àtijọ́ tó ti ń sọ ogun. Torí pé ète lo ogun. Nǹkan tó yẹ pé àárín ọ̀sẹ̀ kan ló máa fi dá ẹ lóhùn wọ́n máa ní pé ó máa ṣiṣẹ́ forever. Nàìjíríà ilẹ̀ Yorùbá wa ṣe ń pe àwọn kọ̀ọ̀kan ní agbòòjọ́. Ó mọ̀ nǹkan tó ń pè lágbòòjọ́ nǹkan tó máa lò lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ máa ṣiṣẹ́ bóyá lọ́jọ́ kan. Since tágbòòjọ́ ti wà nínú oògùn ó yẹ kó ti mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń kójọ yẹn ló ní expiry date. Ó lé expiry date jẹ́ kí tó wá já ẹ sí kóòdù kan. Mr. Fred
mo ń bọ̀ mo máa sẹ́ndì àkáǹtì sí yín ọ̀rọ̀ yìí ká mi lára jẹ́ kí n já ẹ sí level kan ṣó mọ̀ pé àwọn ewé tó ń lò àwọn ewé tẹ́ ń lò yẹn tó bá já ewé ní rainy season tí wọ́n fi ṣiṣẹ́ fún ẹ bóyá ká jẹ má lè pa ẹ jẹ kó má lè di ẹ lọ́nà tó bá ti jẹ́ pé oògùn yẹn evil word ló ti wá tí kì í ṣe natural torí mo lè sọ bó ṣe máa yẹ yín nìyẹn àwọn kọ̀ọ̀kan àti bá ń ṣàlàyé kò lè ever yé ẹ toró yàtọ̀ sí àrò orí sọ nǹkan tó dá sí mi lójú lèmi sọ nǹkan tí mo practice ni àwọn tó mọ̀ mí pọ̀ online long time ago so mo ti exist tipẹ́ tó bá lo oògùn ṣe program yẹn káwọn èèyàn jàǹfààní ẹ̀ tó bá lo oògùn tó já ewé nígbà òjò tí wọ́n fi ṣe oògùn fún ẹ tó jẹ́ pé oògùn tí wọ́n fi ṣe fún ẹ yẹn oògùn yẹn wá láti evil word tó bá di dry season òun láti rì níwọ̀n oògùn tó ṣe yẹn o nílẹ̀ Yorùbá tún wà ní Nàìjíríà wà yìí ọ̀tọ̀ lògùn ọ̀tọ̀ ní agbára tún wà tí kìí ṣe pé bóyá agbára oṣù agbára àjẹ agbára kíní kan agbára wà náṣọ́ra agbára ju oògùn lọ tálágbára bá jókòó ti ẹni tó kó oògùn tó ṣe oògùn tó ti ṣe oògùn dáadáa tó ń ṣe oògùn dáadáa tálágbára bá jókòó ti ó máa dàbí pé alágbára yẹn máa dàbí erin ẹni tó ti ṣoògùn yẹn ó máa dàbí eku nínú oògùn Yorùbá nìyẹn o jáde fàǹtẹ́sẹ̀rù fìlà hardi ẹ fọ́nká sórílẹ̀ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ káàkiri ayé ká má máa fìtọ̀ fọ̀gbẹ́ ká má lọ máa bẹ ẹnìkan confam mo tún rìpítì ẹ̀ oògùn ní prayer ẹlẹ́jù nínú gbogbo ojú ọ̀nà spiritual èmi Muhammadu Saheed mo sọ bẹ́ẹ̀ fún ẹ mi sọ̀rọ̀ oògùn wo san o pé ó di ọ̀rọ̀ àwọn atiláwídé wọ́n dààmú èèyàn oògùn ní prayer ẹlẹ́jù nínú gbogbo ojú ọ̀nà o mọ̀ pé ojú ọ̀nà kan náà ni alukurani ni nínú ojú ọ̀nà spiritual alukurani wà yes àtorúkọ Ọlọ́run o kì í rí súrátù Yásín tẹ máa ṣe súrátù Yásín tí mo kọ yín nìkan pé tó bá sọ pé Yásín verse Yásín is 83 verse kọ̀ọ̀kan wà á máa ti àlámtàrà káífà bọ̀ o mọ̀ pé ó ń practice wọ́ọ̀dù míì ló tútù wà yẹn ó dẹ̀ fẹ́ ṣóògùn náà fún ṣọ́rí wọ́n ní kó mú kó lọ wú aládégbó èṣù aládégbó kó ṣe mọ́ kankan ìṣọ́rí kan náà nìyẹn nínú oògùn kí wá ṣe gbogbo oògùn tó wà nílẹ̀ Yorùbá pátápátá kì í ṣe gbogbo ẹ̀ ló líǹkì mọ́ evil word but báwo lo ṣe fẹ́ mọ̀ èyí tí ò líǹkì mọ́ evil word tó rẹ́ lópin ìgbà tó bá ń lo ìtúsílẹ̀ tó ń wá láti evil word ó lè ní ìsinmi tí wàá fi kú torí àwọn pípù wọ̀nyẹn àwọn ẹjẹǹtì wọ̀nyẹn àwọn àlìjọ̀nú tí wọ́n lọ ń gbé ọ̀rọ̀ wa fún wọn ò like wa and they will never like us ló fi jẹ́ pé wọn ò ní fún ẹ ní nǹkan kán má gbà nǹkan ìyọ́ lòun fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ó ti gbà nǹkan ó ti kó materials ó ti gbà nǹkan ó tún wá ní kó máa pẹran lóṣooṣù ó ní kó máa pẹran lọ́sọ̀ọ̀sẹ̀ ó ní kó má jẹ kinní kan ó lọ́jọ́ tó bá jẹ kinní kan wàá kú ṣó lọ́ọ̀fù ẹ nìyẹn. Go back. Ẹjọ́ mú ń bọ̀ o. Account number láti send yẹn. Ẹ ti understand? So bí life ṣe rí nìyẹn. Ẹni tó bá ń bẹ Ọlọ́run yóò rí pé Yorùbá pé ẹni tó bá bẹ Ọlọ́run kì í béèyàn tí wọ́n máa wọ̀n ibi tí wọ́n mọ̀ pé ẹ̀kọ́ òun láti mọ nǹkan tó ń ṣe. Yorùbá ṣe ń sọ fún ẹ pé oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló ní ọjọ́ gbogbo. Ẹ gẹ́tẹ̀ oògùn ló ní ọjọ́ kan ìpọ́njú orí ẹni ló ní ọjọ́ gbogbo ṣebí Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé oògùn kọlílù for little time má ṣì mí gbọ́ omi sọ pé oògùn ò dá o mò ń sọ fún ẹ pé mọ nǹkan tó máa fi kojú ìṣòro ẹ tó bá jẹ́ nǹkan tó máa fi kojú ìṣòro ẹ tó pé evil word ló ti ń wá ìṣòro yẹn tó bá lọ ìmíì ló tún padà bọ̀ smile and suffering ní àwọn nǹkan tí wọ́n ti tò pọ̀ ní evil word inú ẹ̀ á dùn inú ẹ̀ á bàjẹ́ inú ẹ̀ á dùn inú ẹ̀ á bàjẹ́. So àwọn owó wà
táwọn èèyàn nílùú mi ní country mi tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń protect ara wọn fún evil bẹ́ẹ̀ ni òun làwa ò ṣe dúró ẹ bá fà ní bàbá mi iṣẹ́ tí wọ́n bí mi sínú ẹ̀ ni mo dẹ̀ tún kẹ́kọ̀ọ́ káàkiri Ògùn káàkiri tíra àgbà tíra kiri ayé kíní kan pẹ̀lú pé bàbá mi tún ṣiṣẹ́ ẹ̀ mò ń rìn káàkiri so but ọlá pé mo ní interest nínú spiritual láti kékeré mi àwọn tó mọ̀ mí wà online mo ní interest nínú spiritual gan mo wá gbéra mo ṣẹ̀ wá tọ gbogbo àwọn Kútọ́nù àwọn kíní wọ̀nyí mo ti rìn káàkiri ń bẹ̀ mo ṣẹ̀ wá travel lọ ẹnì ṣó ń China kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ spiritual mo lọ sí India ẹnì ṣó ń bẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ kí lẹ́yìn tó ń lò ń bí kódà South Africa mo lọ máa ń ṣàdúrà lókè kan ní South Africa à ń pe ibẹ̀ yẹn à ń pàdúgbò yẹn ní Atteridgeville ní Pretoria ní South Africa Atteridgeville yẹn ìlì kan wà ń bẹ̀ so ìlì yẹn mo lọ máa ń ṣàdúrà ń bẹ̀ wọ́n wá pè mí àwọn oníṣègùn wọn ní South Africa àwọn la máa ń pè ní Sangoma ṣé ilẹ̀ Yorùbá wọn ti wá kọ́ Ògùn à ń pè wọ́n ní Sangoma ní South Africa wọ́n wá bá mi pé kí ni mo rẹ̀ lọ mo máa ń já ewé wọ́n ní pé mo ń láti rẹ́gísítà mo ń láti ṣe mi ìwò pé torí pé mo jẹ́ mùsùlùmí pé kíní nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe nǹkan agbára wọn mo tójú bọ́ kókè ó yá mo fẹ́ learn àwọn náà máa ń yẹ nǹkan wo egungun bone egungun màálù wọ́n máa fi ń yẹ nǹkan wò ẹ jẹ́ ká jáde má dúró síbi pé kíní kan bí jẹ́ ká jáde wàá rí pé oríṣiríṣi way ó pọ̀ spiritual ọ̀nà tí a fi lè kojú nǹkan nínú spiritual ó lé 100 mo tún repeat ẹ̀ oògùn ní prayer ẹlẹ́jù òun náà fi ń gẹ́tẹ̀ lómi ẹ̀rí pẹ́ lómi tó bá ti travel tó bá máa dé báyìí ẹ̀rí pé kò ní bá yín dá sóògùn mọ́ kò ní bá yín kíní ó ti lọ sílùú mi tó yẹ pé wọ́n ti gbé nǹkan míì sí ní bọ́dì tó dẹ̀ wà òkè kò dẹ̀ padìyẹ kò pa kíní kan òun lo láìfù lọ́ntì ẹni tó bá ṣe wèrè á ṣe ẹni bí ọ̀rọ̀ tèmi máa ń sọ bó ṣe ń wò mí tó bá lọ ń fojú ọmọ bọ̀ tí wò mí pé orí bá fà yẹn ṣe pupa bó ṣe dán bó ṣe ń ṣe spiritual gangan ló ń bá ẹ sọ̀rọ̀ tó bá lọ rò pé ó fẹ́ bù sí mi lára ọlọ́run ò wòran o torí kì í fẹ́ rú ẹ lẹ̀ so a lè pupa pé kìnnìkan but mo mọ̀ páyé ò ṣe dágbé lásán ọmọ ìyá ó struggle wá sínú ayé yìí ni ọjọ́ tí bàbá wa àti ìyá wa tí wọ́n ń sun oorun èmi àti ẹ wàá rí pé spam bàbá tó fẹ́ doyún lọ́jọ́ yẹn àwọn gas tó wà ń bẹ̀ tó fẹ́ di ọmọ ó lé ní millions wáyé tó ṣe wá jẹ́ ìwọ nìkan ló wáyé bó ṣe lé ní millions yẹn ẹyọ kan ìwọ nìkan ló jáwọ́nú uterus ìyá ó dẹ̀ pàdé lẹ́sẹ̀kẹsẹ̀ sórí gbogbo millions of kíní tó kù yẹn tẹ ọjọ́ ń struggle gbogbo wọn máa kú ni wasted ni tó bá jẹ́ pé méjì ló struggle wọlé ló fi jẹ́ twins tó bá jẹ́ pé márùn ẹ̀rí pẹ́ lómi ìbímọ márùn ló rọ́ wọlé lẹ́ẹ̀kan náà jalla jalaluka ya Allah ó struggle wálé ayé yìí ni 4 months sí 5 months nínú oyún dẹ̀ ní ọlọ́run ti pa àwọn màláìkà ìpé kí wọ́n lọ kọ ọ̀rọ̀ nípa ẹ ṣó lórí ire ni ṣó lórí ibu ni ẹ̀mí ẹ̀ ṣẹ́mi àágùn abẹ́lẹ̀mí kúkúrú ni iṣẹ́ wo ló máa ṣe láyé báwo ló yẹ fẹ́ ṣe. so ó wá jagun nílé ayé yìí ni iná alákínà lè fi kábàdìn so òun láti fèsì ẹ̀ but majority wa nǹkan tá a fi ń fèsì ẹ̀ yẹn ogun ìdààmú ti pọ̀ jù ní Nàìjíríà especially ilẹ̀ Yorùbá kí ló ń fàdàmú yẹn lèmi ń sọ fún ẹ pé bí dààmú ṣe ń bọ́ lọ́ta ẹ àwọn tó ń sàsí ẹ ibi tí wọ́n ti lọ fẹjọ́ ẹ̀sùn tó ti sàsí ẹ ní VUWOD ibẹ̀ náà ni ìgbà tí wọ́n náà ń sá kiri ẹni tó lọ sábà pé kó gbà ẹ lórí ìṣòro tó bá ẹ yìí ibi tí wọ́n ti sàsí ẹ lòun náà tuntun lọ sí kìrẹ́fìjì fún ẹ pé kí wọ́n wò ẹ sàn ok kí ló ń jẹ́ tẹ bá lọ sílé olóògùn bóyá lọ sọ́dọ̀ àfà àbó lọ sọ́dọ̀ wòlíì àbó lọ sọ́dọ̀ babaláwo kí ló ń jẹ́ pé ọwọ́ kan ọwọ́ wọ́n lọ́wọ́ kan ọwọ́ ó mọ̀ tó mọ̀ ọwọ́ kan ọwọ́ ni ibi tí wọ́n ti sàsí ẹ àti ibi tí wọ́n ti fẹ́ sí kìrẹ́fìjì fún ẹ wọ́n wá ní ọwọ́ kan ọwọ́ ìmí wọn aṣẹ́jú sí wọ́n ní kó má da ẹ lóhùn kó má ṣe irú láìvò ní kó má ṣe kí ni ìwọ ń gbọ́ bẹ́ẹ̀ nílùú òyìnbó ó rò pé lóyìnbó kò sóògùn bẹ́ẹ̀ wọn lájẹ́ wọ́n ní nǹkan tí wọ́n fi ń yanjú ara wọn Saudi Arabia wọ́n ní nǹkan tí wọ́n fi ń yanjú ara wọn nǹkan tí wọ́n fi ń yanjú ara wọn náà Yorùbá náà ó wà ṣùgbọ́n evil ti pọ̀ jù nínú ẹ̀ torí pé kí ni ẹni tó fẹ́ wù ẹ́ sàn kò lè sọ èmi ò sọ pé mo mọ̀ o kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí torí òun náà ó fẹ́ dé èèyàn ó fẹ́ ga kí wọ́n kó máa bọ̀ kílẹ̀ máa rọ́ àwọn náà ló fẹ́ ṣe é fún you understand ó fẹ́ máa lo mọ́tò ó fẹ́ kó kìkì òun pọ̀ kó máa pariwo òun káàkiri VUWOD rẹ̀ náà ni wọ́n ti fẹ́ ṣe é fún èmi ò ní nǹkan tẹ́mi fẹ́ gbà ní VUWOD torí Ọlọ́run ló ń control ayé tèmi so I will tell the truth èmi máa sòótọ́ mi ìdẹ̀yẹ̀yẹ̀ sínú ayé yìí
mi ìdẹ̀rú àròsọ mi ìdẹ̀kàwé sọ̀rọ̀ àti evil word àti Ògùn àti whatever àjọjọ ṣe ni mo ṣe wọ wàhálà láàlì mo mọ̀ ń pa ẹ̀ wàhálà pọ̀ ń bẹ ká gbọ́rọ̀ ẹ̀sìn tì ná ká gbọ́rọ̀ ẹ̀sìn tì pé ok ẹ̀sìn gan tún wá forbid àwọn nǹkan mi bá ẹ sọ yẹn wàhálà ẹ̀ pọ̀ jù lèmi gan fi kúrò ń bẹ pé kó wèrè lọ jàre mo fi move síwájú wàhálà ẹ̀ ti pọ̀ jù ó rí pé tó bá lọ ṣògùn pé ok ọmọ mi ń kú wọ́n á ṣògùn àbíkú fún ẹ wọ́n tún á sọ pé bẹ́ẹ̀ ṣe dé mọ́lẹ̀ torí bẹ́ẹ̀ ṣe dé mọ́lẹ̀ ẹ̀wẹ̀ni tó bá ń bí àbíkú ká máa ń lo placenta ọmọ yẹn máa ń wọ́ máa ń kú ògùn kan wà lẹ́gbẹ̀ẹ́ bá ń lo placenta ọmọ tó wá padà wá bí yẹn ni wọ́n máa fi ń ṣiṣẹ́ yẹn ó máa ń ní repercussion torí ògùn yẹn evil word ló ti wá tẹ bá wá ṣe tẹ wá dé mọ́lẹ̀ inú ẹ̀ wá dùn tó bá bí mi tẹ lo placenta yẹn ó ní máa lo fọmọ yẹn tó bá ti jó placenta yẹn ó láwọn nǹkan tó wá jó mọ́ confam lèmi sọ fún ẹ o tó bá ti ń lo fọmọ yẹn ó ní báyìí máa fi sómi ìwẹ̀ fọmọ yẹn èyí táwọn ará máa fi sí lẹ́nu táwọn máa ṣe ọmọ yẹn ò ní kú tòótọ́ o àbí kó àwọ̀ fún ṣùgbọ́n ọjọ́ tọmọ yẹn bá ti bàlágà tó ti dàbí igi fúrúùtù tí tọmọ yẹn ti ń so èso dáadáa lẹ̀mí ẹ̀ máa já ó dẹ̀ mọ̀ eléyìí mi n condemn Ògùn ilẹ̀ Yorùbá o Ògùn wà o but tó jẹ́ àwọn natural Ògùn but ó ti dàpọ̀ mọ́ Ògùn tó ń wá láti spiritual world tí wọ́n dẹ̀ ti introduce sí ilẹ̀ Yorùbá lọ́jọ́ tó ti pẹ́ gbogbo ẹ ti wá sáwọnú ara wọn báwo ló yẹ fẹ́ mọ natural tó máa lò tí ò lẹ́bọ lẹ́rù then you will be fine tí ò dẹ̀ ní dààmú that is what I'm saying. báwo ló yẹ fẹ́ mọ̀ o lè mọ̀ pẹ̀lú ojú tá ń sọ̀rọ̀ nípa èyí gbogbo nǹkan tí mo ń sọ ìwà pé kì í sàrò orí sọ ṣé ẹni tí ò bá wá wọnú wọn tí ò ṣe é rí ó lè máa sọ nǹkan tí mo ń sọ yìí ni wòlíì lè wà lọ́nà láì kó mọ wò mí àfáà lè wà ń bẹ̀ kó mọ wò mí babaláwo lè wà ń bẹ̀ èmi ò kí ẹ̀ mú mọ nǹkan tí mo ń sọ ni àwọn mo bá lè jàn ló ṣiṣẹ́ dáadáa long time ago èmi gan fúnra mi mo ti fẹ́ dì wọ́n it's true I work with them irọ́ pọ̀ jù wàhálà pọ̀ jù ni wọ́n ń kú torí wọn láìkí wa ayé gbogbo wa dẹ̀ ní ẹ̀rí pé súrátù jíìn ti sọ fún wa nínú àwa èèyàn alomansic refugee ní evil world ní ọ̀dọ̀ àwọn àlìjọ̀nú láti mislead wa so tó bá jẹ́ ládùúrà tó bá jẹ́ mùsùlùmí òun kírun òun ṣe everything òun kàlùkùránì fine kò àwọn nǹkan àlálì wà tó jẹ́ nǹkan ìbílẹ̀ tó lè lò tí ò lẹ́bọ lẹ́rù tí ò bá ti líǹkì mọ́ evil world nǹkan tí mò ń sọ nìyẹn ní ìtakò Ògùn kúlì dá ilẹ̀ àúdàwáwù tí mo máa ń sọ pọ́lọ̀ ń wí fálítẹ́tìlì búdàwáwù lè dá yìí kù fálítẹ́tìlì bú bí aram mi dá ìsàn kan kí n má fi ìwòsàn tí lẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi fi ìwòsàn yìí síbi nǹkan tí mo ṣe láram ó mọ̀ pé aram ni èèyàn ó ṣe nǹkan tán wọ́n wá ní pé wọ́n fẹ́ máa gbà ọ̀kan lóṣooṣù ṣóun lọ lọ́hùn ẹni ìdámẹ́wàá ló ti ń san síbì kan yẹn ó sàn ìdámẹ́wàá nìyẹn nǹkan náà sọ nìyẹn èmi ò sọ pé Ògùn òyìnbó mo ń ṣe wé mo ń ṣe gbò mo ń ṣe anything lójú ọ̀nà spiritual lójú ọ̀nà kìíní mo ń ṣe anything torí mi wá ìmọ̀ yẹn níbì kan mi sọ pé bàbá mi jáfa mi sọ pé mo jẹ́ ọmọ Ìlọrin kí ni mo ti lọ lọ́rin long time ago tó yẹ pé àtìkárẹ́ mo máa lọ lọ́rin lọ sọ́dọ̀ àwọn àfáà ńláńlá lọ́kọ́ tíra lọ́kọ́ kúndí ó bo mo wá lóríṣiríṣi ní tó wá kúrò pé já travel gbadá dẹ̀ travel tó mo rí pé ó tún different o kí ló dé so èyí tá a bá lè máa lò nínú ayal Kùránì à ń lò tá a mọ̀ mo sọ̀rọ̀ kan last time àwọn èèyàn rò pé sọkúsọ ni ẹ rí pé gbogbo nǹkan tẹ́ máa ń pè ní ìṣọ́rí protection tó jẹ́ oògùn àwọn tó máa ń ṣe fún yín wọ́n ní ìgbàgbọ́ nínú káfà ṣe protection fún wọn ju awo lọ ju wòlíì lọ torí wọ́n mọ̀ pé protection alukoran ó máa super gan ó máa solid gan tó bá ti ṣe fún ẹ pé ẹ ti understand yín sí torí àwọn protection oògùn ibi tó rìn dé ló mọ̀ ó rí pé Yorùbá ló tún já ẹ débẹ̀ ipe ibi tí tẹnìkan ti bẹ̀rẹ̀ ní tẹnìkan ti parí wọ́n jẹ́ kó mọ̀ pé ogun lọ ni òsísìn múvi ni Yorùbá tún sọ fún ẹ pé àìtó ogun là ń so ń dè ó mọ̀ pé wọ́n sọ fún ẹ pé agbára tún wà lẹ́yìn ogun wọ́n ní àìtó ogun pé wọ́n ní
ṣé mọ̀ pé àwọn olóde ń lo oúnjẹ ṣé báwọn náà là ń lo oúnjẹ ilẹ̀ Yorùbá a máa súnmọ́ ara ta máa súnmọ́ kinní kan wọ́n ní àìtó oògùn ló ń lo oúnjẹ ó rí pé máa ń ra àwọn èèyàn míì natural people mo ye dírẹ́sì láti rọra dírẹ́sì òrùka tó máa wà lọ́wọ́ ẹ̀rọ wedding ring ní á di aago bẹ́ẹ̀ fògùn náà kò ní ṣiṣẹ́ ó ti ṣe kíni ó ti kọjá level pé ó fẹ́ máa ṣe ẹ̀gẹ́t ó ti kọjá level pé ó fẹ́ máa ṣe kíni ó ń ṣe oògùn wípé ó ti mọ̀ tó bá ń ṣoògùn ó tún ní level mi level yẹn ni Yorùbá sọ pé àìtó oògùn là ń di nǹkan mọ́ra tó bá ní oògùn tán bó ṣe mọ wò bí òyìnbó náà ni àwọn kan bá rọ́ọ̀lù ẹ̀ wọ́n á mọ̀ pé wọ́n rọ́ọ̀lù bá bu àyà eléyìí dúró tán ṣùgbọ́n gbogbo nǹkan tó bá wù kó máa fi protect ara ẹ ọmọ ìyá mi àtẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa má fi àwẹ̀ lẹ̀ o bó jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ bó jẹ́ méjì lọ́sẹ̀ má fi àwẹ̀ lẹ̀ o má fi àwẹ̀ lẹ̀ o má dá wọn lóhùn tán ní pé òun gbàwẹ̀ akọ́gbàwẹ̀ kú ni irọ́ ni èmi ń sọ fún ẹ bẹ́ẹ̀ ẹni wọ́n fẹ́ takù mi kó jáde ṣe bẹ́ẹ̀ yìí máa ń wo prógrámù mi ṣẹ́yìn rí kọ́mẹ́ǹtì burúkú ṣẹ́yìn rí èèyàn tó ń takù ni wọ́n mọ̀ pé reality mò ń sọ àwọn tó dẹ̀ mọ̀ mí pọ̀ nu wọn but èmi ò kàn lọ́ọ̀rẹ́ mi ní kínní èmi ò gbé Nàìjíríà àwọn tó mọ̀ mí pọ̀ tí wọ́n ti mọ̀ mí láyé tètè tí wọ́n ti mọ̀ mí ti pẹ́ má dá wọn lóhùn ní pé wàá kàn gbà àwẹ̀ kú ni irọ́ ni máa gba àwẹ̀ tó bá láìkè máa gbà wàá rí pọ́nà ẹ̀ máa ṣí protection burúkú ni nǹkan tó bá sọ bẹ́ẹ̀ ni ó rí òun mo fi sọ fún ẹ pé wala qad karamna bani adama wa amalnahum fil bari wal bari wa razaqnahum min at-tayyibati wa faddalnahum ala kaseerin mimman amalnahum tafdilan Ọlọ́run láwa èèyàn lòun fi ṣe olórí gbogbo nǹkan àjọ àlìjọ̀nú lọ ojú àlìjọ̀nú lọ bèlè tà sí àwọn èèyàn wa ànímì ìfẹ́ dárúkọ wọn tí wọ́n ń gbé ẹjọ́ ẹ̀ lọ sí evil world lọ́dọ̀ àwọn àlìjọ̀nú wèrè ojú àlìjọ̀nú lọ Ọlọ́run karama àwọn èèyàn ó bless wa mo ní aláṣẹ lẹ́nu epo àtàtà tá ń jẹ ló ń rọ àṣẹ ẹnu wa ẹlòmíì kò nídìí kó tọ̀ nǹkan lá tó bá bùn ẹ lépe ò ní bọ́nú ẹ̀ ẹ ti understand so tó bá ń gbé àwẹ̀ tó bá ṣàgbàwẹ̀ wá ṣàṣàdúà ẹnu tó jẹ́ tasí tó jẹ́ yọ sí wá fi ṣàdúà ẹ rí pé àwọn kírísítẹ́nì sorry to say ẹ rí pé àwọn kírísítẹ́nì wọn làwọn gbàwẹ̀ funfun confam ló ń sọ fún ẹ tó bá wọn ẹ lépe confam ẹ rí tó bá ní àwọn gbàwẹ̀ àbí tó ní wọ́n ṣe ìsémọ́ wọ́n wà nù ilé kan wọ́n jáde wọ́n ṣe kìnnìkan tó bá jáde tó lòun ríran you understand we don't need to discriminate nǹkan tó bá rò tọ́ kó sòótọ́ mo kàn try àti sọ wípé àwẹ̀ ó tẹ̀sùn wọn nínú ayé nínú nǹkan tó lè fi jagun ni tó bá mọ̀jọ òun nìkan lọ kò sí wàhálà confam mo ṣe continuously ìwọ náà jẹ́ ká níyàn ẹ̀ dá o má jà lábò sí táníyàn bá ti dá wàá borí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́kejì nínú nǹkan tó ń lè tọ́ pé kó má dá lóhùn má ṣètọrẹ àánú má dùnyàn nú ogun ayé kan ò ní borí ẹ̀ go back ogun ayé kan ò ní borí ẹ̀ má dùn àwọn èèyàn nú mo ti kọ́ yín ní nǹkan mo fẹ́ kọ́ yín láàárọ̀ yìí but mo ń try àti enlighten àwọn kankan èmi ò ṣe gbéraga dẹ̀ ṣèyàn mọ́ reality lèmi ń try àti ṣàlàyé fún wa o wàláì bírọ́bìlì káàbà mo ṣe ń fẹ́ kó rí fún gbogbo ojú tó ń wò mí yìí bẹ́ẹ̀ náà ni kó rí fún mi ẹ̀tànjẹ ti pọ̀ jù wàhálà ti pọ̀ jù àwọn tẹ́tún wọn lọ ń bá náà àwọn náà wọ́n mú àwọn èèyàn lọ sí evil world torí pé kí evil world náà kó lè favour wọn ní gbogbo àwọn tá a lọ máa ń sábà nílẹ̀ yìí ní Nàìjíríà wa yìí bóyá wòlíì ni bóyá fáà ni bóyá babaláwo ni pé kíníkan most of them náà ń lọ sí evil world yẹn lọ tọrọ nǹkan amú client lọ àwọn gba màálù wọn gbàgbà wọn gba àwọn ẹ̀mí òkùnkùn yẹn náà ń gba gbogbo nǹkan yẹn wọ́n dẹ̀ ń favour òun náà pé kó dépì kan kí wọ́n yí kílẹ̀ máa rọ́ òun náà fẹ́ lo ayé wo ló fẹ́ lò a máa kúrò láyé ìkúlì ṣe ìfani illa Allahu báàkì kò sọ́nà ń bẹ̀ wàá kàn dààmú kú ni ìyá kàn dààmú kú ni kò sọ́nà níbi pé kíní mọ nǹkan tó máa fi kojú àìsàn ẹ mọ nǹkan tó máa fi kojú pírọ́blẹ̀mù ẹ ẹ rí i pé mo sọ pé tó bá ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ jẹ́ kí n ìntì yín díẹ̀ ṣe rí jẹun lójú oorun àti ìbálòpọ̀ ojú oorun àti pé ń forí kókan aláǹtakùn àti pé ọ̀rìnrìn rìnyàn mọ́lẹ̀ ẹlòmíì ò mọ̀ nǹkan tó ń jẹ́ ọ̀rìnrìn ó máa sùn báyìí wàá rí pé ò ní lè dìde wàá máa fi pé wàá máa rí pé àwọn èèyàn wọlé ò dẹ̀ ní lè dìde àwọn nǹkan wọ̀nyí lóòótọ́ èṣù ya lò ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn naturally ó máa ṣe ẹ̀dá
àwọn nǹkan wọ̀nyí dẹ̀ ni tó bá ń ṣe ẹ̀dá naturally oṣoògùn sí tó bá wọ certain age kan wà kò ní ṣe ẹ́ mọ́. sórí jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó ń forí kókun aláǹtakùn èmi ń sọ fún ẹ láàárọ̀ yìí ó ń ṣe àáfàá náà o àáfàá tó lọ bá ó ń ṣe ó lè type sí mi ó ń ṣe wòlíì ó ń ṣe babaláwo pé ó wá ṣe ẹ́ kò mí ní pé kó lapa lára ẹ̀ aburú tó wà lábẹ́ kò mí ní pé kó lapa lára ẹ̀ pé kò wá ṣe ẹ́ náà kò mí ní pé kó má lapa kí ni yẹn ti wà program ẹ̀rí pé tẹ́ bá àwọn oògùn ẹ̀jẹ̀ kan wà tó bá lò tó máa mú yàn jẹun tó bá sùn wà lálàpọ̀ fẹ́ jẹun lójú oorun mẹ́rin o lápàwọn èèyàn ò lójú inú wọn fi mọ èyí tó jẹ́ pé ó ń affect wọn nínú ẹ̀ ìní normal day nǹkan tó ti tọ́lọ́ ọlọ́run connect jíjẹun ojú oorun ìbálòpọ̀ ojú oorun ó connect ẹ̀ mọ́ life wa èṣù ti wá rí pé ọlọ́run connect ẹ̀ evil ó ti rí pé ọlọ́run connect ẹ̀ ó ṣe kí ni ó ń lo opportunity ẹ̀ so báwo ló ṣe fẹ́ mọ́tọ́ ọlọ́run àti ti evil torí ní normal day tó o bá súnmọ́ ìyàwó ẹ̀ àbí tó ti bàlágà tó o súnmọ́ obìnrin àbí tí ọkùnrin tó o súnmọ́ ọkùnrin wàhálà la pé ó lájọṣepọ̀ lójú oorun mẹ́ ṣé o rí pé natural nìyẹn evil ẹ̀ dẹ̀ wà nǹkan tẹ́mi ń sọ fún ẹ ṣé wàá ráwọn àìsàn yìí evil ẹ̀ o natural ẹ̀ o ó ń jẹ́ ẹ láàmú nínú ayé o ó ní certain age ó lògùn sí ó ń láti stop ọlọ́run ọba ló ń control ayé ọlọ́run nìkan gbára lé confam lèmi ń sọ fún ẹ confam lèmi ń sọ fún ẹ tí ò rújú certain age kan wà kí ni ẹ máa delete ara ẹ ẹ̀yin tẹ́ wà online ẹ máa comment náà tẹ́ bá get nǹkan tí mo ń sọ yé èrò pọ̀ online láàárọ̀ 63 tó bá pò tọ́ làwa ń sọ ẹ comment tó bá dẹ̀ fẹ́ bú mi ó lè bú mi màá mọ̀ pé mọ̀ ẹ ò tó bẹ́ẹ̀ ni ẹ ti understand this thing ẹ ní láti comment pé òótọ́ ni kíní torí mò ń sọ̀rọ̀ experience mò ń sọ̀rọ̀ jẹ́ kí n ṣe òyìnbó ni òyìnbó ò kí ń jẹun lójú oorun òyìnbó ò kí ń ní ìbálòpọ̀ ojú oorun so natural and spiritual ẹ wà ṣáde rí okùn kó orí aláǹtakùn wọ́n mọ̀ pa aláǹtakùn okùn ẹ̀ ló ó yẹpẹrẹ ọlọ́run yẹpẹrẹ ẹ̀ ni wọ́n fi fa kéèsì aláǹtakùn wọ ìvù jọ ìwọ tó ń gbé ní new site ṣé tó bá forí kókó aláǹtakùn ṣé aláǹtakùn ò lè kọjá ní new site kódà nínú gbòòrò gan kódà nínú ilé natural máa ń wà má máa gbé sọ́kàn jù wọ́n máa ṣe ń jẹ ẹ̀mọ́ ẹ lọ́wọ́ mi ní kó má mójú tó ra ẹ o tó bá ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń forí kókó aláǹtakùn wá ìtọ́jú fún ẹ̀rí pé ojúmọ́ ni mò ń fi oògùn ẹ̀ lẹ̀ ẹ̀rí pé ojúmọ́ ni mò ń kọ́ àwọn èèyàn lóògùn jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun forí kókó aláǹtakùn ọ̀rìnrìn ojoojúmọ́ mò ń kọ́ àmọ́ má kó sọ́kàn jù torí o mọ̀ bóyá natural ló ń ṣẹlẹ̀ sí ẹ tó bá jẹ́ natural kò ní lápá kò ò ní rí ìjákulẹ̀ ò ní ràmú bọ̀ òun mo fi sọ pé wòlíì náà ó ń experience ẹ̀ àfáà náà experience ẹ̀ babaláwo náà experience ẹ̀ tó bá wá jẹ́ ti evil ni ó ní certain age kan tó máa dé kíní yà á delete automatically kò ní ṣe é mọ́ tó bá ń wá kàn máa wá lẹ́kọ̀ọ̀kan ni confam lèmi sọ fún ẹ a kàn máa wá lẹ́kọ̀ọ̀kan ni mi ní parọ́ fún yín wọ́n ti rí pé aláǹtakùn ó lẹ ọlọ́run yẹpẹrẹ ẹ̀ ló sọ pé alẹ́sìn náà tákàzọ́ ẹ̀ mi ń dún ní haoli yẹ́ àwọn tí wọ́n mú nǹkan mi lọ́rẹ̀ẹ́ ayò yàtọ̀ sọ́lọ́run ọba verse yẹn Suratul Ankabut súra aláǹtakùn wà nínú Al-Qur'an so èṣù mú as opportunity ni o lè máa kọjá lọ títí ibi tí gbó bá pọ̀ sí aláǹtakùn lè kọ́ ẹ living thing ni ó ń live bí wọn náà ṣe ń live ni but wọ́n take wọ evil word alákàlà ó mọ̀ pa màmá lálàá ọlọ́run ti sọ ọ̀rọ̀ àlá Allahu yatawaffal anfusa inna mawtiha wallati lam tamut fi manamiha ọlọ́run ti sọ̀rọ̀ àlá fún wa èṣù náà take ẹ̀ àlá òótọ́ wà ẹ̀rí pé Jósẹ́fù táwọn kírísítàní ń pè ní Jósẹ́fù ànábì Yusuf ẹ̀rí pé lálàá ìní adá aṣára kaukaban mo ríra àwọ̀ mọ́kànlá ẹ̀rí pé aláyẹn confam ni ànábì Muhammad làkọ́dé sàdákà Allahu rasulahu rúyábìlẹ̀ aki látẹ́díkùlúnà lè masjidal haram insha Allahu aminina
muhallikina ruzakum wa muqazirina la ta'afu fa'alima ma lam ta'lam akana Allah salika min duni life kinika. So alawa tema lala wà lára pé ó wà ní Canada, ó wà ní Europe, ó wà ní Germany, ó dẹ̀ wà Nigeria, wà lára pé ó ń wẹ̀, wà lára pé ó ṣe kíní, wà lára pé ó ń pọ̀ ó aláǹtakùn ló ń fò wájú mi. Sáìtì la wà. Mi ní pé kì í affect you. Mo ń sọ fún pé gbogbo nǹkan wọ̀nyẹn natural, àmọ́ èṣù kó wọnú evil world. So natural máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíì. Ṣùgbọ́n lápẹ́ wọ́n ti sọ pé okùn aláǹtakùn o, ìbálòpọ̀ ojú oorun o, kíníkan òun awakọ̀ sẹ́mi. Wọ́n dẹ̀ ń wò yín. Àwọn ìfù yẹn wọ́n ń wò yín tó bá ti rí pé kò sẹ́mi bó jẹ́ natural wọ́n abẹ́ ẹyẹ sí ní Yorùbá fi máa ń sọ ọ̀kọ̀ọ̀kan wọ́n ní má jẹ́ káyé bá ẹyẹ sí o. O gẹ́tì Yorùbá káì Yorùbá Ọlọ́run Yorùbá ò ní bàjẹ́ Yorùbá ní má jẹ́ káyé bá ẹyẹ sí o. Tí Yorùbá bá rí pé nǹkan tó ń ṣe ẹ yẹn natural ni wọ́n wá rí pé o ti ń fẹ́ lójú fúnra ra ẹ Yorùbá wá sọ fún ẹ pé má jẹ́ káyé bá ẹyẹ sí. Yorùbá la ilaha illallah wọ́n ní má yẹ káyé bá ẹyẹ sí. Confirm mo ń sọ fún ẹ wo bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ aláǹtakùn ó láwọn tó ń mú Ọlọ́run tó ń mú àwọn èèyàn míì lọ tó ń mú nǹkan míì lọ́rẹ̀ ayò yàtọ̀ sóhun Ọlọ́run ó ní kamazalẹ̀ ankabuti àpèjúwe wọn dàbí kí ni o kamazalẹ̀ ankabuti takazata beitan tálàǹtakùn tó lóun kọ́lé ẹ wọlé tálàǹtakùn kọ́ ṣe bó fi trap ní ilé aláǹtakùn ó fi ń trap ní tálàǹtakùn ẹ̀rí pé tó bá ti ṣe kí ni okùn ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ lókun wà ọ̀dọ̀ ẹ̀ aláǹtakùn tó takùn yẹn okùn yẹn ó ṣẹ́kù sọ́dọ̀ ẹ̀ o a wà lọ gọ síbì kan tẹ́ṣinṣin bá wọ bẹ̀ ṣe pé iṣan ò ní lè jáde mọ́ aláǹtakùn máa tọ okùn ó máa lọ mú iṣinṣin bẹ̀ béèrà kan wọ bẹ̀ báyọ̀ wọ bẹ̀ òun lókùn lọ́dọ̀ òjòbó ló ta okùn rẹ̀ olókùn lọ́dọ̀ ó fi ń trap ní evil world wọ́n ti rí pé okùn aláǹtakùn fokùn ẹ̀ trap ni then they use the same aláǹtakùn to trap human being. Why now? Hana li buyut labeitu li ankabuti law kanu ya'lamun. Ó fi ń ṣe jẹun lásán ni. Ẹni tó bá dẹ̀ fi okùn aláǹtakùn trap, òun náà máa ní pé kó má dìyẹ wá, kó mú kíní wá, wọ́n fi ń ṣe jẹun fún ni. Kò wá ní bọ́m̀bẹ̀ kúrò ńbẹ̀. Lẹ fi ń rí pé kò lọ torí ó máa ń já ògùn, ó yóò já ògùn lóòótọ́. Ṣùgbọ́n òun mọ natural wọn àti spiritual wọn lè ní ètò ń ṣe ẹ́ ń bẹ̀. So ó ti lo ògùn sí, ó tún padà ṣe ẹ́. Lèmi fi máa ń sọ fáwọn èèyàn pé tó bá dúró déédéé èṣù máa fi ń test ẹ wò. Wà á rí pé tó bá pàdé nǹkan tó máa control oúnjẹ òun lójú oorun, ó ní ìbálòpọ̀ ojú oorun, ó ń forí kókó aláǹtakùn. Wà á rí pé tó bá pàdé confam ẹ̀ tí wọ́n bá fún ẹ tí kì í ṣe pé wá láti evil world. Ọjọ́ tó bá lò gangan wàhálà kan nínú àwọn àlá yẹn. Irọ́ ni o. Ó fẹ́ distract ẹ kó stop nǹkan tó ń lò. O ti ṣàdúrà tán ìwọ mùsùlùmí tó kó kakùrì sí yù kó tún wà nínú àwẹ̀ kó dẹ̀ lálàá ìkan nínú àwọn àláwọn ìbóyá o jẹun lójú oorun àbí ìbálòpọ̀ ojú oorun àbò forí kókó aláǹtakùn àbọ̀rìn ìrìn ẹ̀ mọ́lẹ̀ tó dẹ̀ má lákan nínú ẹ̀. Kódà kírísítánì tó gbàwẹ̀ tó ka Báíbù tán tó gbàwẹ̀ tó sùn tó dẹ̀ lálàá yẹn ṣé ó fẹ́ sọ pọ́lọ́run ò gbàdúrà òun ni ẹ má gbèṣù láàyè. Inna keida shaitani kana dohifan ètè èṣù òun ló lẹ́jù tó bá ti wise. Ọlọ́pàá náà ò dúró sí Nàìjíríà èmi lọ gbogbo ìlú tí wọ́n ń pè ní pé wọ́n ní spiritual èmi visit bẹ̀ mo dẹ̀ lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ torí mi like spiritual gan bẹ́ẹ̀ ṣe ń wò mí mo like spiritual gan. Tá bá kọ́ yín lẹ́kọ̀ọ́ tán a máa sọ àwọn nǹkan kan náà tó máa tẹ́ máa fi wise pẹ̀lú nǹkan tó bá ń lò ìyẹn kẹ́kọ̀ọ́ máa dẹ́rù bá yàn torí pé èèyàn ẹ fẹ́ jẹun a fẹ́ ṣègbà a fẹ́ ṣàwo ẹ máa dẹ́rù bá àwọn èèyàn no ìyẹn ò mí pé kéèyàn má take care mi ṣàṣọ kẹ́ má take care ara yín sìn but reality tó ẹ káwọn èèyàn máa jẹ́ kí wọ́n mọ̀ mẹ́ni Ọlọ́run á gbàdúrà wa o kọ́rọ̀ wa má pọ̀ jù so ẹ̀yin tẹ́ ẹ bá sí lórí page wa ẹ join page wa then a ní di ajé àti umura gbẹ̀yìn tẹ́ bá ń gbádùn ètò wa then a ní project masjid project ẹ ti rí ẹ wo online wa ẹ wo page tẹ́ wà nù ẹ máa rí a fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹ bá wa dá sí tọ́lọ́run ká parí mọ́ṣáláṣí yẹn láìpẹ́ láì jìnà ẹ fi ajé àti umura ẹ fi ta wá lọ́rẹ a béèrè fún ni adẹ̀láwọn product táǹtà èmi mo ṣe Sheikh Afagba International Limited èmi mo ṣe ẹ̀rí ó wà halal gbogbo product wa ló wà halal èyíkéyìí nínú ìṣòro a ní àwọn halal powder náà ẹ wo aláwọn halal powder tó máa create solid barrier between you and evil world
virgin olive oil ṣètò black seed oil ní black seed oil ẹni tó bá nídìí tó bá fẹ́ rà à ń ta adẹ̀ ń ta ṣètùn virgin olive oil ṣètùn wàtíìnì wá ṣètùn virgin olive oil ní à ń ta ẹni tó bá nídìí ẹ̀ òun àti black seed oil méjèèjì òun ní à ń ta black seed oil àti virgin olive oil àwọn product wa ní ìsọ̀yẹ̀lélẹ̀ ilé àmú wọn kó làákà èèyàn ó ń gbàgbé nǹkan ó ti yẹ yín sin all in one ní natural herbs ikú nìkan náà all in one yóò lè wò ẹ rí i pé halal ló wà lára ẹ̀ yìí ikú nìkan ni kò lè wò bẹ́ẹ̀ ni prevention ni treatment ni cure ni lórí èyíkéyìí nínú àìsàn tó bá dojúkọ ẹ̀dá bí sí ní láì tààlà all in one lélẹ́yìí made from Indian packed in South Africa àwọn product ìtẹ̀wé made from India packed in South Africa bulldozer melt fibroid ẹ tó ní fibroid àbí tó ní blockage tube ẹ ti rí bulldozer ní ó lágbára púpọ̀ jù àbí blockage tube èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ẹni mo ṣe gbogbo àwọn medicine made from India packed in South Africa transformer 1100 power weak erection quick ejaculation low sperm count caterpillar ní fún èké nínú infection fún couples tó ń wojú ọlọ́run ọba fọmọ sọmúróró ní hormonal imbalance ló ń jẹ́ sọmúróró sperm leakage òun lẹ̀ dà infection ẹ get caterpillar ẹ get transformer fọkùnrin tó ní demand power aróbòsá ìdákọ́lẹ̀ ń dà láàmú ó ní demand power ẹ get ẹ get méjèèjì papọ̀ ìwọ ọkùnrin kó get miracle leaf sí ó lágbára púpọ̀ jù adẹ̀ láwọn special tá a máa ń ṣe tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn ẹlòmíì wọ́n ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ ó kàn ń lo kiri ni ó kàn ń lo alẹ́ ó ń lò dákọ́lẹ̀ wàá rí pé kò ṣiṣẹ́ kódà ẹlòmíì ti dológógóró níbi àwọn àgbo ológógóró wọ́n dẹ̀ ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil word ara nǹkan tá à ń sọ nìyẹn ìyàwó ẹ̀ lè mú nǹkan ọmọkùnrin ẹ̀ girlfriend ẹ̀ lè mú nǹkan ọmọkùnrin ẹ̀ àwọn tí oríire ẹ̀ ń bí nínú tí wọ́n ti lé ẹ tí wọ́n bá ẹ wọ́n lè mú nǹkan ọmọkùnrin ẹ̀ pé ìṣèbó lówó lọ́wọ́ ni kò ní gbádùn torí wọ́n mọ̀ pé enjoyment ni ọlọ́run bá gan pẹ̀lẹ́ enjoyment fún wa ló fi forbid gay ló fi forbid gay ló fi forbid lesbian mo dẹ́yìn méjì kẹ́ máa gbádùn ni so àwọn èèyàn mọ̀ pé gbádùn wa ń bẹ̀ tó bá lówó lókè ni wọ́n lè mú nǹkan ọmọkùnrin ẹ̀ obìnrin míì wojú ọlọ́run ọba fọmọ wọ́n ti jókòó sínú uterus ẹ̀ wọ́n ti jókòó sínú ovary ẹ̀ original sperm lọ́kọ ẹ̀ dà sínú ara ẹ̀ ó dẹ̀ wọnú ovary ẹ̀ torí ní ovary ni sperm máa gbà ó domi nígbà tó débẹ̀ àbí pé kí ni ó gbanú ovary ó wọnú uterus ó domi ó ní miscarriage too much of miscarriage is sometimes used to come from evil word too much of miscarriage excessive bleeding lẹ́yìn ìgbà tó ti ṣe period tán ẹ̀jẹ̀ tún ya lára ẹ̀ lára symptoms fibroid nìyẹn ẹ̀jẹ̀ ò ní dábọ̀rọ̀ ẹ̀jẹ̀ lè jáde at any time ojú ara ń húnyàn nǹkan funfun bí èrí ó ń jáde lára ojú ara obìnrin ó ti mọ̀ pé infection ni àwa ò ní kọ́ yín lóògùn nìkan a máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́fì mọ̀ pé iṣẹ́ táwa ń ṣe ni mo ní iṣẹ́ tí bàbá mi ń ṣe ó mọ̀ pé wọ́n bí mi sínú ẹ̀ nìyẹn mi wá dúró mi ìṣiṣẹ́ kan rí láyé nǹkan tí mo ń ṣe ni láti jọ́ mo ti wà mo dẹ̀ ṣe wáyé mo ti lé lọ́mọ 40 ọdún mo ti lé 40 years wá wo nǹkan tíyàn ń ṣe láti kékeré mo kàn ń sọ ilé ìkẹ́ fi mọ̀ pé right way lẹ́wà èmi ò ní gbé èrújú wá fẹ́ anybody ẹni tó bá tọjà erùpẹ̀ yóò gbowó òkúta so second time tí màá dẹ̀ wá sí Nàìjíríà ni láti bí 19 years ago so a wà ní Màdàgbàmí Ìbẹ̀jú Lẹ́kì after Ẹlẹ́kọ after Àjà a wà ní Ìbẹ̀jú Lẹ́kì ẹni wá fẹ́ rí wa ní Nàìjíríà kó tó di pa travel a máa travel kó tó di pa máa travel ẹni wá fẹ́ rí wa ní Màdàgbàmí Ìbẹ̀jú Lẹ́kì ẹ WhatsApp wa lórí +234 910 +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ kọlù àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425 ọlọ́run ọba lọ́ba tó ń control ayé aláwọn special package tá a máa ń ṣe kò sí country tẹwà tí product wa ò dé ẹ lọ wo page wa a máa ń send nǹkan lọ sí Canada send lọ sí America gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin customers wa káàkiri gbogbo àgbáńlá ayé ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú ẹ ní fojú sunkún ọmọ ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé yín kò ní í gbé rí mọ́ gbogbo ẹ̀yin tẹ̀lé ṣe tagbátẹrù wa wá sí Nàìjíríà tọ́lọ̀ ń gba ọwọ́ wa tó wò yín sàn l'Abuja ni lẹ́kọ̀ọ́ yìí ni ní Port Harcourt ni tọ́lọ̀ ń wò yín sàn tẹ̀dẹ̀ promise tẹ̀dẹ̀ ní àmà wá sí Nàìjíríà tẹ̀dẹ̀ wá sí Nàìjíríà tẹ̀dẹ̀ fulfill promise yín látara pọ́lọ̀ ń wò yín sàn látọ̀dọ̀ wa ogun tó ti ṣẹ́nu gbèsè ayé kò ní gbé rí mọ́ bíákìlá ilá illallah sayyidina Muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ashadu an la ilaha illallah wa annahu la sharika lahu wa ashadu anna Muhammadan abduhu wa rasuluhu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir gbogbo ìlọsíwájú ẹ̀sìn
àti fún mọ́ṣáláṣí project tá ń ṣe ẹ bá wa dá sí ẹ rí pa ti ṣán ibẹ̀ yẹn a plot of land ní Central Mosque ló fẹ́ wù ń bẹ̀ Èkó iná ló wà Lagos State ní ó ti yẹ yín sìn ẹ bá wa dá sí ètò mọ́ṣáláṣí account number láti post yẹn ẹ jọ ẹ dá sí ẹni tó bá dá sí ilé Ọlọ́run bá kọ́lé fún lọ́run iṣẹ́ yìí ò ní dìṣẹ́ ẹ máa lọ wájú sí ni ẹ fi ájà àti òmúra ẹ fi tawá lọ́rẹ́ lọ́ganization wa àdúrà yín àgbà ẹ̀rì bá ti ṣe ìrọ́nà gbégbá ẹ̀ ní rí dààmú account number ní fáwọn ọmọ aláìní àti fáwọn opó àti fún lọsíwájú ẹ̀sìn àti fún mosgid project 0123214254 account number charity account 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization òun lè máa bá lórí ẹ̀ orúkọ tẹ́ máa bá lórí ẹ̀ nìyẹn Global Dahiratu Dhikrlahi Islamic Organization lè máa bá lórí ẹ̀ ẹ bá a dá sí tọ́lọ́hún àdúrà yẹn àgbà ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ẹ ní kúkú òjijì gbogbo ẹni tó gbogbo nǹkan tó ń dùn yín lọ́kàn Ọlọ́run á ṣe fún yín agara ayé ò ní dá yín pápẹ́ ayé ò ní mú yín ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀ ẹ ní tẹnugbó bí ọwọ́ gbogbo mo fẹ́ yín Ọlọ́run bá yín fẹ́ mo kọ yín Ọlọ́run bá yín kọ́ ẹ ní wàkísà kẹ́yìn aṣọ ẹ ní sunbúkà kẹ́yìn ilé ẹ ní jẹ́ ogun gbẹ̀yìn ẹran ọlá tí tóbi Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ délé láyọ̀ àtàláfíà ẹ kẹrù wálé ní lágbára Ọlọ́run ẹ ní gbé sájò ọlá tó bẹ́ẹ̀ lọ́n gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń bẹ Nàìjíríà lẹ́niwẹ̀ tó wà òkè máa wà ìkẹ́ Ọlọ́run máa bá yín gbé àánú Ọlọ́run máa bá yín gbé bí mo ṣe ń wí fún yín náà kó máa rí bẹ́ẹ̀ fẹ́mi náà tọmọtọmọ mi tẹbítẹbí mi bíákìlá ilá ilàlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam ashadu allah ilá ilàlá wa adá ulá sharikallá wa ashadu anna Muhammadan abdu wa rasulu láwọlì múlikú wa láwọlì amdu yuji wa yumitu wa huwa ala kulli shay'in qadir la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ pè wá lórí èké ìpèníjà both national and spiritual problem masalam wa ilà lìkọ́ yìí inna l'izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí ẹ join page wa ẹ máa rí àwọn updating wa masalam.